mo dá fún Yorùbá ipá dé ó yẹ ká síra wa létí méjì bá fẹ́ di ká fura òjò ọ̀bẹ nìkan sọ̀tá lórí ewì tó ṣẹ̀ṣẹ̀ wù. Àlọ́ àlọ́ kí ló ń jẹ́ Yorùbá o yáàfà yárúbà Yorùbá ohun tí ń jẹ́ Yorùbá nù Yorùbá lọmọ olùdó dá wà. Àwa ní Yorùbá àwa ní Yorùbá ẹni Haúsá ń pè ní Yorùbá wá wọn á pè wá nípè ìyanu àwa ní Dàòmí ń pè ní Yorùbá bí ọmọ tí ò gbédè. Ọmọ Odùduwà ọyá káfẹ́ tí ṣẹ̀yẹ àtàrí ká máa gbódùn tó ṣẹ̀ṣẹ̀ dé káfẹ́ níbi tẹ́lẹ̀ tí ò fọkàn sí tó dá lérí iṣẹ́ ìrẹ́pọ̀. Ìran Yorùbá ọgbọ́n nínú àti nímọ̀ràn ọ̀rọ̀ ló ní bá ọmọ ọdún méjì ò lè ya wèrè ọmọ ọdún bá ń lù yá ẹ̀ lásán tó bájá bá ń gbó ajá yàrí nǹkan ni iná ní mú yìgì jáde ọ̀sán mo fẹ́ bá Yorùbá sọ̀rọ̀. Ọmọ Odùduwà ń fojú wòran kedere. Ọ̀sẹ̀ là ń bára wa ṣe tá a fi mọ bí ọ̀rọ̀ òdúdé dúró kí ló wá pa sábà bí ọ̀bẹ. A ò máa yẹ tí wọ́n fi Yorùbá sí o. Yorùbá ló fẹ́ fira wọn tí kò tí ò tọ́ nítorí pé Yorùbá ò so wọ́n mọ́ra wọn. Yorùbá ló ń tira wọn lẹ́sẹ̀ ọmọ Yorùbá ló gba lánàá ní ọ̀tẹ̀. Ọmọ Odùduwà ṣé kí n sọ délé pé mi àbí kí n tiẹ̀ túṣu délé kòkò pátápátá. Bá a bá parí káyà mi dùn ọ̀rọ̀ tá a bá fi túmọ̀ fọ́ sí wẹ́wẹ́ ní yá ìlédè. Yorùbá dùn gbọ́ Yorùbá ṣòro gbọ́ ẹ jẹ́ kí n fi Yorùbá kéwì mi kó yé gbogbo wa. Olórí aláwìyé dé akéwì tí sọ̀tìlẹ̀ ọ̀rọ̀. Àmọ́ dábàá wa ń sòótọ́ ọ̀rọ̀ tán kójú ẹni ó bọ́ sí pàkọ́ iṣẹ́ Yorùbá nù kò sì dáa ká lóòótọ́ nínú ká máa bá wọn gbàwọn ìkà dọ́rùn. Odùduwà kó mọ́tún ládákejì àwọn ọmọ rẹ̀ ti ń ṣọ̀tá láyé àṣebíjà ọ̀rọ̀ gbogbo ológun lé àfikẹ́dùmarè ó bá lágbára ní sùúrù. Odùduwà máa fàdúrà ránṣẹ́ sáyé o ọmọ Yorùbá ti wẹ́kùn pátápátá bàbá wa tú Yorùbá sílẹ̀ ọjọ́ ń àwọn àjàdá ìṣẹ̀. Ìjà tí Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ jà ní jọ́síjọ́sí ó lọ́gbọ́n parí ṣùgbọ́n kò parí ó tún lé ní. Àwọn ẹni tó fara má Akíntọ́lá wọn gbógun tó máa wo. Àwọn èèyàn tó fara má Awólọ́wọ̀ wọn ò fẹ́ kẹ́ni Akíntọ́lá mọ́kànlélẹ̀. Ọmọ Odùduwà wọ́n ní wọ́n parí ìjà òun níjọ́sí. Ó ti ló ṣùgbọ́n kò wòlú dénú ojú àpá òjòjú ara ọ̀rọ̀ kì í tán nínú Yorùbá bọ̀rọ̀. Ẹlẹ́kúndákẹ́ ẹ̀kún alágbàdo òdákẹ́ ẹgbani ẹlàjà à ń ṣe ẹlàjà bára ayé pẹ̀lú èrò ọ̀run ọmọ Yorùbá ẹ̀ wá wọ̀rọ̀ pọ̀ dàdáká sí. Ẹkún àìfura ògiri òṣèlú ti lanu nílẹ̀ Yorùbá aráyé wọ Yorùbá láàrin po èpèrè ọ̀tẹ̀ bá ti ń pàkẹ́lọ̀ kan rú iná ń jó lábẹ́ aṣọ Yorùbá tó ti mọ̀. Àwọn onítọ̀hún kúkú mẹ́rin tí wọ́n àwọn tó wọ́pọ̀ wọ́n ń dà wá rú wọ́n kó sí wa láàrin àwa ọmọ aládé wá gbógun síra wa wọ́n ti mọ̀ pé ọwọ́ ò lè tẹ Yorùbá bí wọn ò bá jà. Kóńkó jábẹ́lẹ́ nìlú tí wọ́n ń lù fún wa tí wọ́n ti mọ̀ wípé bá a bá ń sọ̀rẹ́ apá àwọn ò lè ká wa wọ́n ti mọ̀ pé níjọ́ tá a bá fi mọ̀ sọ̀kan Yorùbá gbára rẹ̀ lọ́wọ́ ìyà. Kàkàkà bára wa rẹ̀ ọ̀tẹ̀ làwa ń bára wa ṣe Yorùbá ló ń ṣera wọn ní ṣùtá aráyé ń pínkún Yorùbá ò fura Yorùbá ló ń jìyà sí ń bẹ ní Nàìjíríà. Odùduwà àníkó mọ́tò ládákejì gbogbo ọ̀rọ̀ ló yípo má wa Yorùbá lọ́wọ́ ibi tó fẹ́ já bí kò sẹ́nì kankan tó lè sọ wọ́n ti sọ Yorùbá di báyà ọkọ̀ tí wọ́n fi ń kẹ́rù lórílẹ̀‐èdè. Odùduwà ọ̀rọ̀ yíwọ́ lọ́wọ́ gbà wá o ẹlẹ́kọ̀ọ́ òkè ọ̀hún dọ́gbọ́ndọ́gbọ́n wọ́n ti mọ́wọ́ Yorùbá má gbẹ̀ kan àwọn aṣáájú wa ni mo fẹ́ ké sí bóyá ọwọ́ lè yọ orúkọ rẹ ni mo sì fi pè wọ́n bóyá wọn akẹ́dáhùn lásìkò. Awólọ́wọ̀ Akínlóye Akíntúndé Abíọ́lá Ṣọlá Sàràkí ó tó gẹ́ o ìjà yìí tó gẹ́. Awólọ́wọ̀ Akínlóye Akínjídé Abíọ́lá Ṣọlá Sàràkí àwọn dà gbogbo. Orígo ni ẹ̀bẹ̀ lábẹ́ yìí ẹ má jà má ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́ níbo lẹ fẹ́ kí tàwa Yorùbá ó gbé bí níjọ́ tẹ́ ẹ ti ń sọ̀tà kò ṣe wá lóore ọlọ́lá ọdẹ́lẹ́yẹ. Mo
fi èyí kí wa kú àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú ètò gbogbo ọmọdé ètò àgbà ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. kìí ṣe òní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún 2024 tá a wà yìí náà ni ó pé ọdún mẹ́tàdínlógójì tí bàbá wa Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n jáde ní ayé tí wọ́n jáde láyé. Àbí Awólọ́wọ̀ ní ọdún 1909 nílùú Ìkẹ́nnẹ́ Rẹ́mọ náà. Rẹ́mọ ni bàbá o Rẹ́mọ ni bàbá o. ẹ bá dárò sí ọ̀rọ̀ rèé ẹ lọ́dún gba Yorùbá náà. mo tiẹ̀ wá ronú mi wò kí ló dé kí ni Yorùbá ń bára wọn jà lájà lórógbó. ọmọ Ìgbò tí jíjà òṣèlú débi pé kí Ìgbò dèrò ẹ̀yìn. àwọn ọmọ Yorùbá ni wọ́n ṣòṣèlú bí ẹni pé kẹ́lòmíì ò bínú kú ṣebí Yorùbá ní dáhẹ̀ ara wọn ọmọ Odùduwà ìbora wọn. jáde bàmẹ̀dọ̀ ló dọ̀tí ṣebí bọ́wọ́ ọ̀tún bá fẹ́ ó yẹ káfí ẹ̀rọ sì bomi mu irọ́ kúkú ni àwàdà. tó Rẹ́mọ láti bí bàbá o Ìkẹ́nnẹ́ náà láti bí bàbá ní ọdún 1909 ìgbà tí wọ́n fi jáde láyé ní 1987 wọ́n jẹ́ ọmọ ọdún méjìdínní lórúkọ ẹ̀ ní ọgọ́rin 78 years méjìdínlọ́gọ́rin 78 years ni bàbá jáde láyé. wọ́n dàgbà kí wọ́n tó jáde láyé ṣùgbọ́n wọn ò darúgbó nítorí ọ̀tọ̀ ní àgbà ọ̀tọ̀ ní àgbàlagbà ọ̀tọ̀ ní arúgbó ọ̀tọ̀ lárúgbó kùjọ́ bàbá wa ṣùgbọ́n wọ́n ṣe ntọ́lọ̀ ní kí wọ́n wá sí láyé. orúkọ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò parẹ́ nínú ìtàn dọ́là. àwa tí a nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tá a nífẹ̀ẹ́ àṣà kò sí gbogbo nǹkan láyé lónìí tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò mójútó nílẹ̀ Yorùbá. fún àpèjúwe èmi ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúàbí oníbodè ilẹ̀ Yorùbá tá a bá ń sọ̀tàn jẹ́ mọ̀ pé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n kó gba àwọn ọ̀jọ̀gbọ́n jọ tí wọ́n sì darí wọn jọ sí fásitì Ilé Ifẹ̀ pé ẹ ṣàwárí ẹ ṣiṣẹ́ lórí ìtàn wa. wọ́n ṣe eléyìí títí kó tó di pé àwọn ológun gba ìjọba. ọ̀pọ̀lọpọ̀ àwọn pòfẹ́sọ̀ ńláńlá tí èrí tẹ́ ń jẹ́ àwọn bàbá wa àtàwọn bàbá wa wọ́n jẹ́ ara àwọn pírọ́dọ̀tì Awólọ́wọ̀ tí wọ́n ṣiṣẹ́ fún Awólọ́wọ̀ nípa ìtàn. tú àṣírí ara wa sínú ìwé ìròyìn ẹni oníwèé ìròyìn ń gbọ́ Daily Times, Concord, Tribune, Herald àti Odùduwà àbẹ̀yìn. Awólọ́wọ̀ jẹ́ ènìyàn kan tí a bí sínú ìdílé onígbàgbọ́ Kristẹni ńlá bí Awólọ́wọ̀ sí. bákan náà kìí ṣe pé ó jẹ́ Kristẹni nìkan ó jẹ́ ojúlówó ọmọ Òòtù ó sì jẹ́ ọmọ orílẹ̀ Rẹ́mọ. lónìí à ń da méjì papọ̀ pé Rẹ́mọ àti Ìjẹ̀bú. Rẹ́mọ dúró lọ́tọ̀ Ìjẹ̀bú dúró lọ́tọ̀ ẹ má dàpọ̀. àwọn tó bá àti fẹ́ gbé Rẹ́mọ sí abẹ́ Ìjẹ̀bú ní àlọ́ tá a fẹ́ máa pa. tó bá rí bẹ́ẹ̀ ní kí ló fa ìjà ní ọdún 1902 nígbà tí kábíyèsí Àwùjalẹ̀ fún Ẹlẹ́pẹ̀ ní adé. mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n fún Ẹlẹ́pẹ̀ ládé tí Àkárìgbò Rẹ́mọ tí wọ́n yarí pé láéláé Àwùjalẹ̀ ò ní fúnyàn ní adé lórí ilẹ̀ àwọn tó sì di rántó. ilẹ̀ Rẹ́mọ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Rẹ́mọ iná ni àwọn Ẹ̀gbá ni wọ́n ti gbà lónìí. ọ̀nà bòmíì ni èèyàn. Awólọ́wọ̀ jẹ́ ọlọ́gbọ́n èèyàn ó sì jẹ́ olóṣèlú tààràtààrà ó sì jẹ́ olóye. ní àsìkò tí aṣẹ̀dá gbé Awólọ́wọ̀ dìde fún ìran Yorùbá
ó jẹ́ àsìkò tí ìran Yorùbá tó ṣe pé à ń pẹ̀ǹgbẹ́ àwọn ọlọ́pọlọ. Ọlọ́run wá tún fi àwọn ọlọ́pọlọ àtàwọn tó nífẹ̀ẹ́ ìlú ó fi jíǹkí Awólọ́wọ̀. Eléyìí jẹ́ kí wọ́n lè ṣe àṣeyọrí ó jẹ́ kí wọ́n lè ṣe àṣeyọrí púpọ̀ fún ilẹ̀ Yorùbá. Láti ìgbà tí àwọn òyìnbó ti rí i pé ojú àwọn èèyàn wa náà ti ń là, tí wọ́n ti ń palẹ̀ mọ́ wípé ọ̀dà ẹ̀yin ọmọ onílùú èyí náà wá máa dá sí ọ̀rọ̀ ìlú. Ní ojú àwọn òyìnbó ni Awólọ́wọ̀ ti ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe. Kì í ṣe pé ọdún 1960 tí wọ́n gbéjọba fún wa l'Awólọ́wọ̀ tó ń dá bí ẹdun ló ń rọ̀ bí òwe. Ṣáájú ìgbà náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí ńlá tí Awólọ́wọ̀ ti ṣe fún ilẹ̀ Yorùbá àti àwọn àṣeyege tó ti ṣe fún ilẹ̀ Yorùbá. Lónìí gbogbo àwọn olóṣèlú náà ni wọ́n ń lo orúkọ Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ṣùgbọ́n tó ṣe pé wọn ò wá bí ìwà Awólọ́wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ láyé ìgbà tí kòkó, rọ́bà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan iṣẹ́ àgbẹ̀, Awólọ́wọ̀ mójútó iṣẹ́ àgbẹ̀ dáadáa. Fúlàní ìdẹran wá bí nígbà náà yìí wọ ní Fúlàní ìdẹran wá torí pé àwọn òyìnbó bá wa pé a ní àwọn aṣọ́gbó, àwọn ọdẹ tí wọ́n ń dáàbò bo ìlú kọ̀ọ̀kan àbí orílẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ní ààlà wọn tí wọ́n sì láwọn aṣọ́gbó tí wọ́n ń dáàbò bò tí wọn ò ní fẹ́ kí ẹnikẹ́ni ọkàn já wọnú igbó àwọn, àbáwọn tí wọ́n ń jíyàn gbé ni, àbáwọn ìpáǹlé ọmọ ni tí wọ́n fi bẹ̀rẹ̀ sílé. Àwọn òyìnbó bá wa bẹ́ẹ̀, wọ́n sì tún nígbà tí ó di pé àwọn mú àwọn ọmọ wa wọnú òṣèlú, wọ́n ń tẹ̀lé bẹ́ẹ̀. Láyé àwọn Awólọ́wọ̀ láwọn aṣọ́gbó, a sì mójútó iṣẹ́ àgbẹ̀. Àwọn ẹran wa là ń jẹ ń bì. Ẹran Ṣakí ó yàtọ̀ sí ti Abẹ́òkúta wá sí Ìbàdàn lọ sí ọ̀nà Oǹdó bẹ́ẹ̀. Aláwọn ẹran wa tó ṣe wípé lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣe iṣẹ́ àgbẹ̀ àwọn oko oríṣiríṣi irú ẹ̀ lóko Fáṣọlá tá a ti láwọn màálùú wa tá à ń jẹ kó tó di wípé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n da gbogbo ẹ̀rú àtàwọn alábọ̀dé nínú àwọn èèyàn tiwa gan pẹ̀lú. Títí lórí iṣẹ́ àti àtìròyìn Yorùbá títí tó fi dórí ìwé ìṣọ̀kan gbohùngbohùn ọ̀rọ̀ ti kú òní tè. Ìròyìn Awólọ́wọ̀, ìròyìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, mi ò rò pé ẹnìkan lè ròyìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tán. Òṣèlú bàbá ìkẹ́nẹ́, mi ò rò pé ẹnìkan lè ròyìn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n mọ Awólọ́wọ̀ sì ń bẹ ní ayé, wọ́n ń bẹ láyé. Ẹ jẹ́ ká ti gègé ọ̀sẹ̀ bàkú. Bọ̀dá kábọ̀rọ̀ òṣèlú bá yé àwa Yorùbá jẹ́ ọtọ́ ká parí odi báwọn aṣáájú wa. Àárín wọn ni òṣòro tó jẹ́ ká máa ráhùn àwa Yorùbá bí wọ́n bá bára wọn rẹ́ ọ̀nà là. Ibi tí Yorùbá pàtàkì dé níjọ́ sí gbogbo ayé ló ń bẹ̀rù Yorùbá ọlọ́gbọ́n nìran tàwa. Àwa la dàbí ọmọ Ísírẹ́lì tí ń bẹ ní Nàìjíríà. Ọmọ Odùduwà bá ti mẹ́tọ́ àìsọ̀kan ò jẹ́ kọ́kọ́ ṣe wá láǹfààní. Gbogbo aṣáájú wa ò fẹ́ràn ara wọn. Ìjà tiwọn náà ló ran gbogbo èrò ẹ̀yìn tí wọ́n fi ń dojú èkó délẹ̀. Àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ wọ́n pínkún mọ́wọ́ ogún ọ̀kan Yorùbá. Igi dá ọmọ Yorùbá gbọ́kà àwọn bájá jẹ. Ẹ wò ó tí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ti ń jayé àwa Yorùbá bí wọ́n ti ń kó wa mẹ́rẹ̀ lórílẹ̀‐èdè. Ọmọ Odùduwà kò dá báyìí bí o. Yorùbá ò sí níwájú wọn ò sí láàrin. Àwọn tó mọ iyì ìṣọ̀kan fẹ́ sọ Yorùbá di ránṣẹ́ ó fẹ́ di sáúdà gbáà. Ọmọ Odùduwà ò sí nípò kíní. Èyí tá à ń gbọ́ yìí ni orin bàbá mi Ọlárewájú Adépọ̀jù. Ìgbà tá a fẹ́ di ìbò ní ọdún 1983, ìbò tá a dì ní 1983 kọ́ ni wọ́n ṣe rẹ́kọ̀dù yìí. Tí a bá gbàgbé a rí i pé a kọ́ di ìbò ní ọdún 1979 náà ni a ṣe tó ṣe wípé wọ́n fi yọwọ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kúrò ní inú àgbọ̀n ẹ̀kọ́ òṣèlú ẹni bàbá fi wá ṣe. Ló gbégi sọ́pọ̀ ètò nígbó kọ́lẹ́gbẹ́ gbogbo ètò kó má han ẹ̀yin àgbààgbà tí ń bẹ ní. Ọmọ Odùduwà ni àwo rẹ́kọ̀dì bàbá wa Ọlárewájú Adépọ̀jù tí wọ́n ṣe àwo yìí, àwọn náà ti jáde ní ayé báyìí. Bàbá wa Ọlárewájú Adépọ̀jù. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ onínúure ni. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èèyàn pàtàkì ni. Tí a bá gbàgbé ńgbà náà Dr. Síkírù Àyìndé Barrister wọ́n ṣe àwo orin kan tán ní àṣàyé Awólọ́wọ̀ yìí máa ti dá, àṣàyé Awólọ́wọ̀ yìí máa ti dá, àwa ọmọ tá a lákà ń ṣòyìnbó,
àwa ọmọ tá a lákà ń sòyìnbó àṣàyé àwo lọ́wọ́ yìí máa ti da gbogbo àwa tá a jẹ́ ọmọ mẹ̀kúnnù iná ni à ń sọ òyìnbó là ń sọ fótò nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ó dé àwa náà bá di pé à ń lọ sílé ìwé à ń lọ sí ilé ìwé mo fi ń dá yín lójú o ní ọdún 1987 tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo wà nígbà náà 37 years ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo wà nígbà náà ẹni mo kéré àbẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mi ṣe kéré lọ́dọ̀ tí ni èyí náà tó kéré lọ́dọ̀ àwọn kan mo lẹ́nìkan tó sọ pé ọdún náà làwọn jáde secondary school bí ṣe máa ń rí náà nu 37 years yẹn àwọn tí wọn ò tí ì bí ńgbà náà ń bẹ àwa lè mọ sakọ́ní ẹ̀yọ ọmọ ayé indomie tó ráwọ̀ ọ̀jẹ́ indomie nígbà wà wà kékeré macaroni àwọ̀ ọ̀jẹ́ nígbà tí màá kọ́kọ́ gbọ́ macaroni nínú ẹrin Òbésèré ni ṣé mo ṣèrẹ́sì ni o àbí mo ṣe macaroni ni inú ẹrin Òbésèré mo ti kọ́kọ́ gbọ́ macaroni àwọn ọmọ indomie generation wọn ò lè mọ tí ń jẹ́ àwọn ọmọ kódà àwọn ọmọ sẹ̀mú generation gan wọn ò lè mọ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti pàtó ṣùgbọ́n mo láǹfààní láti lọ sí ilé ìwé Awólọ́wọ̀ mo lọ sí ilé ìwé Awólọ́wọ̀ torí pé Bọ́lá Ìgè ilé ń bẹ ní ìjọba ní ìgbà náà mo lọ nígbà táwa wà ní táwọ primary school Bọ́lá Ìgè wọ́n fa àwa náà gba àwọn ìwé òun á gba àwọn ìwé exercise textbook àwa náà bá wọn gbà àgbà. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbìyànjú ó sì ní àfojúsùn fún ilẹ̀ Yorùbá púpọ̀ ó sì ní ọgbọ́n ó ní ète débi pé àwọn òyìnbó ní Europe nígbà wọ́n wo ọpọlọ Awólọ́wọ̀ wọ́n gbà wípé tí wọ́n bá gbé gbogbo Europe fún Awólọ́wọ̀ ó ṣe Europe tí ó dáa ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní Europe débi wípé àwọn olùkọ́ Awólọ́wọ̀ sanwó àwọn olùkọ́ ní London Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá tẹ̀ ń wò wọ́n sanwó àwọn olùkọ́ ní London tóbi pé ó ya àwọn òyìnbó lẹ́nu wípé Awólọ́wọ̀ ní ọgbọ́n àtinúdá kò fi ara ní aráàlú ó sì lè jẹnẹrétì owó ìlú sì fẹ́ràn rẹ̀ ẹ wo ìgbà tí ọ̀rọ̀ wàhálà Àgbẹ̀kọ̀yà ṣẹlẹ̀ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbéra ó lọ bá wọn sọ̀rọ̀ wọ́n gbà wọlé pé ara wa rèé wọ́n sì bá sọ̀rọ̀ nígbà náà wọ́n pa ọba wọ́n pa baálẹ̀ ní o wọ́n pa o lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ṣùgbọ́n tó yẹ kí àwọn àgbẹ̀ wọ́n bínú sí gbogbo wọn gan-an wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n fún ní ọlá àsìkò yìí ó sọ wọ́n ní àsìkò yìí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nù àgbà òṣèlú bàbá ìkẹ́nẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nù bàbá nù. nílẹ̀ Yorùbá kí ló ṣe bẹ́ẹ̀ nígbìmọ̀ àgbà ọ̀rọ̀ ìbádìdùn tó káwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ níwájú káwọn lọ́dọ̀ Akínlóye níbẹ̀ kálábíọ́lá kírìtàdé Akíndélé ó gbé tẹ̀síbẹ̀ àtàwọn aṣáájú wa gbogbo káàdì ẹ̀rọ Olúṣọlá Sàràkí níbi Abírídá Sunday ọ̀ní ìfẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó Aláàfin Ọ̀yọ́ bàbá náà ti lọ gbogbo àwọn tí wọ́n pè ń gbà náà gbogbo wọn ti lọ ibi tí wọ́n fi Yorùbá sí ibẹ̀ náà la wà kò sí nǹkan míì tó kó bá wa iná ní pé ìmọ̀ tara ẹni nìkan ń tá a jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣòṣèlú lónìí bẹ́yìn náà ó ṣe lọ́nu tó yẹ pé ayọ̀ ẹ̀yìn ó kọ́ wo lẹ́yìn tí ẹ̀yìn gbà ó tí ìkú gan táyé ti ń gbàgbé yín ẹ̀yin tẹ́ ti ya wèrè ìkú gan tá ti ń gbàgbé yín nígbà tá a dá òṣèlú padà ní 1999 mo rò pé ó ti di ọdún tó bá di ìparí oṣù yìí iná ni ó jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó jẹ́ 25 years 25 years tẹ́ bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ atẹ́ ń pé 20 years 25 years gan báyìí tẹ́ bá bí wọ́n pé ẹjọ́ ta ni abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àgbà ti Nàìjíríà nígbà láyé Olúṣẹ́gun Ọbásanjọ́ èèyàn mélòó ló rántí ọ̀nàrẹ́bù Dìméjì Báńkọ́lé mọ́ ó ti lọ fáà Dìméjì Báńkọ́lé ń bẹ o ó ń bẹ nípínlẹ̀ Ògùn Dìméjì Báńkọ́lé ń bẹ o ṣe ti rí báyìí ọ̀dọ́ ni ọmọdé ni tó sì pé ó yẹ ká ní àfojúsùn
fún un ṣùgbọ́n a mọ̀ pé bọ́rọ̀ òwú ara òun bọ́ bá gbé èèyàn lókè òun náà ni ọjà èèyàn wálẹ̀ kò sẹ́ni tó tẹ̀ lóhun tí ò rí ní ẹ̀pà tí ò rí lẹ́pà iná nu tí ìkú tó kọ yìí ti ń parẹ́ Awólọ́wọ̀ ní o Awólọ́wọ̀ rèé o gbogbo wa bí ìgbósepá náà ni gbogbo wa là ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ ọmọ tí wọ́n bá bí lọ́la yóò máa Awólọ́wọ̀ ẹ̀bẹ́ èèyàn bá ṣe rere ó kọ rẹ̀ ò ní parẹ́ Ọlọ́run sọ fún ànábì náà pé wàrà fáná ńlá kàdékèràkà bó ṣe rí nù béèyàn bá ṣe rere ìrántí rẹ̀ ó kọ rẹ̀ ò ní parẹ́ láéláé sẹ́yìn nígbà tí èsì pé wọ́n ń dìwà pàápàá lágbàgbé yín ìjọba bá fẹ́ rántí yín fún nǹkan aburú láàmú rántí yín ò ní fire wá yín rí láyé torí pé ẹ̀ fire wálẹ̀ Yorùbá rí ń dùn yín ókè. ẹ̀ka ní bàbá wa Olúbàdàn bàbá wa Ọ̀ràngún aláké ilẹ̀ ẹ̀gbá ẹ̀yìn lẹ́bí wa òde màwé ẹ̀dá gbọ́rọ̀ Yorùbá ilẹ̀ ń kóyì ẹ̀yin ọba Yorùbá ẹ̀ forí ìkókò sọ́ọ́dún ẹ wí fún Ṣọ̀ún ẹ sì wí fún Tìmì Ẹdẹ ẹran ní sílẹ̀dì ìtàkùrẹ́ ẹdẹ wáyà délé dìbò. níbo wọn ò ti gbọ́ bí wọ́n bá pè pàdé ọ̀nà ìṣe yóò níyanjú. ọjà tó ṣogbo òròkì ọba ìlú Èkó ọba ìlú Ìlọrin ẹran tẹ́tí ọwá tuntun ẹ̀sọ́ pé sí tọ́ńbẹ ẹran ní dédé àkárìkò kẹ́ẹ̀kọ́ lẹ́tà tó bẹ̀rẹ̀. bàbá wa ìwé Adó Èkìtì kẹ́ẹ́jẹ́ kéde rú àwùgbọ́ ẹ̀wí bá. tó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òní gangan ló pé ọdún 37 years tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jáde láyé ọjọ́ àbámẹ́ta ló bọ́ sí lọ́jọ́ náà ọjọ́ àbámẹ́ta ló bọ́ sí mi ì lè gbàgbé bá a ṣe kéré tó ń gbà náà ìrọ́gìrì Awólọ́wọ̀ lọ gbogbo èèyàn nígbà wọ́n gbé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ọjọ́ náà wọ́n gbé wọn ó di Parliament House wọ́n gbé wọn lọ sí Parliament House ní Ìbàdàn nígbà wọ́n gbé wọn kúrò ní Secretariat ní Ìbàdàn ní Agodi ó di ilé wọn ní Òkè Bọ́là láti ilé wọn ní Òkè Bọ́là wọ́n gbé wọn lọ sí Liberty Stadium tá a ti fọkọ stadium sọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Liberty Stadium tá a ti fọkọ wọn sọ wọ́n gbé ó di nígbà wọ́n gbé kúrò láti Liberty Stadium àwọn ará Èkó ti dúró òjò rọ̀ chai bójò ṣe rọ̀ tó tẹ́ ẹ bá fẹ́ gbádùn rẹ̀ ẹ lọ gbá àwọn Dr. Síkírù Àyìndé Barrister tí wọ́n fi dárò bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́jọ́ tẹ́ ń gbáwó lọ́wọ́ dé Ìbàdàn Parliament House ni wọ́n kọ́kọ́ tẹ́ sí wọ́n sọ bí wọ́n ṣe gbé lọ sẹ́kọ̀ọ́ tí gbogbo ẹ̀ tọmọdé wá àgbà wá gbogbo ẹ̀ bí wọ́n ṣe sọ wọ́n sọ ń bẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀ ẹ lọ gbọ́ mo ti fún àwọn èèyàn ní àwo orin Dr. Síkírù Àyìndé Barrister yẹn ní orí WhatsApp látàárọ̀ ni àwa ti bẹ̀rẹ̀ ìdárò bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láti bẹ̀rẹ̀ sí ní dárò wọn ẹ rí i pé láti àná ní àná mo lo wáàsí bàbá wa Sheikh Adam bàbá tí wọ́n ní ilé kí o Mọ́ríkàs ní Agége mo lo wáàsí wọn mo lo wáàsí bàbá wa Sheikh Adam tí wọ́n ti dárò bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ mo lò ní àná kí ló jẹ́ kí n lò ó bàbá ń ṣe tẹ̀fsírì Ramadan lọ́wọ́ nínú mọ́sálásí lágége náà ni wọ́n wá ń sọ̀rọ̀ nípa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ọdún 1987 àwọn ọ̀rọ̀ kan bẹ èmi sábà rẹ̀ ẹ wò gbà tí wọ́n ń sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mi ò sábà rẹ̀ ìgbà wọ́n ń sọ̀rọ̀ Mohbad mi ò sábà rẹ̀ torí pé àwọn èèyàn ti pọ̀ lórí ẹ̀ àtàwọn tọ́rọ̀ kàn wọ́n ti mójútó oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báwọn mi ò sábà rẹ̀ ṣùgbọ́n tó bá kàn mí ọ̀rọ̀ ìlú ní tààràtààrà àti ọ̀rọ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá àti ìdáàbòbò ìtàn àtàṣà wa ṣùgbọ́n nígbà àwọn èèyàn Egbin Ọ̀run ọmọbìnrin yìí kú tí ń jẹ́ àjálù fún ọkọ rẹ̀ tí ń jẹ́ àjálù fún ọmọ rẹ̀ tí ń jẹ́ àjálù fún ẹbí rẹ̀ tí ń jẹ́ àjálù fún ará rẹ̀ tí ń jẹ́ àjálù fún ìjọ rẹ̀ tí ń jẹ́ àjálù fún àwọn olólùfẹ́ rẹ̀ tí ń jẹ́ àjálù fáwa gan tá a mọ̀ àmọ́ ń gbà pé ikú rẹ̀ ló jẹ́ àmọ́
àwa ará àwọn àáfàá kan jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àwọn kan nítorí mùsùlùmí ni tẹ́lẹ̀ ó di Christian àwọn kan ní torí pé kèétí ṣe mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àwọn sì ti gbàgbé ayé àlùkò lóòótọ́ ni mo rí iná àti ìyè ẹnikẹ́ni kì yóò dé ọ̀dọ̀ baba bí kò sí nípasẹ̀ mi fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ òǹkàlùkù lọ́nà tó náà ni pé ojú ọ̀nà tó ń tọ̀ ó ní ọ̀nà bọ́lọ̀ ń ṣe dá ayé nù Ọlọ́run sì sọ nínú àlùkùránì pé kò sí ìjẹnipa nínú ẹ̀sìn àwa rí àwọn àáfàá dìde pàápàá àáfàá tí wọ́n ń pè ní àáfàá lẹ́gbàá òun náà wá sọ̀rọ̀ lásìkò táwọn èèyàn ń ṣe ọ̀fọ̀ èèyàn tó kú ní orílẹ̀-èdè tá a sì wà tó ṣe wípé secular state ni freedom of religion ń bẹ la fi sọ pé ẹ̀yin ìjọba alẹ́ mojúṣe yín irú àáfàá lẹ́gbàá ó yẹ kẹ́ ẹ ti gbé e. Awólọ́wọ̀ ikú tó pa Awólọ́wọ̀ bí idán lórí ayé kọ́ nípa ikú rẹ̀ wọ́n ti wọ́n mọ́rí ikú tí wọ́n kọ́ ní ilé gbogbo tó káwọn lára ni. àwa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ òmùgọ̀ sí òkú tó kú tí gbogbo ẹbí rẹ̀ sì ń dárò rẹ̀ ó dàbí nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wá kú ẹjẹ́ ń wá tọ́lọ́mbà ní kí n rí wá sí yẹn ní kíákíá bàbá wa Sheikh Adam tọ́lọ́mbà ní kí n rí ìní. mo fẹ́ rọra sún síbẹ̀. àwa bẹ̀rẹ̀ sí ronú wípé kí ni jáyé kí láyé náà àṣàyè rèé. Kú sí lásìkò ẹ̀ tí ò retí ikú síra rẹ̀ nígbà náà yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù èèyàn bá kú yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀mù èèyàn bá kú yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ńlá bá kú dáa nífẹ̀ẹ́ sí. Awólọ́wọ̀ wá kú ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọ̀mọ̀wé Nàìjíríà ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọba ní Nàìjíríà ń jẹ́ àjálù fún mùsùlùmí àti kìrìyó àti kèfèrí àti gbogbo ọ̀ràn. ṣẹ̀gbọ́n nǹkan Sheikh Adam ikú Awólọ́wọ̀ ń jẹ́ àjálù fún gbogbo ọ̀mọ̀wé Nàìjíríà ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọba yín wá ń jẹ́ àjálù fún. àmàyà ń bẹ̀ á sì mú wàásù ń bẹ̀ wàásù tá a fẹ́ ṣe ẹjẹ́ méjì. falsafatul hayat falsafatul hayat ìbéèrè wípé kí ni ayé tá a ń lò náà kí láyé náà kí ni wíwá ayé kí ni bíbẹ láyé kí là ń ṣe láyé. ìpè èmi náà ń bẹ láyé yìí ni sì ń bẹ mọ́ bàbá Sheikh Adam ní téèyàn ńlá bá kú àwọn mímọ́ ó ṣiṣẹ́ ṣùgbọ́n téèyàn kan bá kú tó bá lapa láwùjọ àbọ̀hàn láwùjọ àwọn òmùgọ̀ àwọn àfọwà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ a sì là ń ṣe wáàsí náà nu à ń jà fọ́lọ́run àbí ẹ̀ ń ṣe wáàsí náà nu wáàsí lẹ̀ ń ṣeun nígbègbè ọ̀run kú tí ń jẹ́ ọ̀fọ̀ tí ń jẹ́ àjálù fún ẹbí rẹ̀ èmi ẹ̀yin lẹ rí mọ ibi tẹ́ ẹ ti ké tí àyín tẹ́ ẹ fẹ́ kú èmi ò fẹ́ kú yín gbádùn ayé ọlọ́run ní ká tọrọ dáadáa ayé rọ́bà náà àti náà fi dúníyà ọlọ́run ọba ò bó nígbà tí ń gbádùn ayé lọ́wọ́ àbáyé ní ń gbádùn rẹ̀ tó náà sì ń gbá òun sílé òun náà rádùn ayé
tí kú wá pa lójijì àwọn mímọ́ wà á jókòó wọn ó ṣiṣẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí tí Sheikh Adam sọ ṣé báyé ṣe rí náà ni. irú ilé tí egbin ọ̀run kàn ìṣọkúsọ ẹ̀ kò sẹ́ni tó firú Ọlọ́run firú ẹ̀ ta lọ́rẹ àbí ẹlẹ́mọ̀ ní kò sínú adùn ayé lọ Saudi lọ wo tí ẹ kọ́ wèrè ń sí ọ lọ wo létà mọ́ Saudi tẹ́ ń kọ́ Dubai wọ́n ń jẹ́ pìtìpìtì ayé. Ọlọ́run tó ní pé ká tọrọ dáadáa ayé bọ́ gbádùn láyé bọ́ bá gbádùn láyé ò lè gbádùn lọ́run bọ́ bá jìyà láyé ó tún jìyà lọ́run àní ọ wáyé wàkúwà mọ́ sí mi gbọ́ o ìní ọkọ̀ yìí sọ́lọ́run o wáyé lọ́nà àlàálì lọ́nà tó tọ́. Awólọ́wọ̀ ló kú ńgbà náà tí Sheikh Adam ṣe wáàsí fún yìí lórí rẹ̀. ó wá ń bira rẹ̀ léèrè wípé ayé yìí tó ti rí náà ni àbí bẹ́ẹ̀ kọ́ òun bẹ láyé àbí òun ò sí láyé òun wáyé ni àbóhun ọ̀wá kí òun dà ń bẹ̀ báwo lòun ṣe lè ṣe tó mọ̀ fi ní ikú ìwé ẹni táàrẹ ti kú sí òun ló kú yìí. Awólọ́wọ̀ tọ́ àyà yìí lẹ́nu wípé à ń ṣe tàbísí lọ́wọ́ àwọn ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ tó kí n sì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni èèyàn ni bẹ́ẹ̀ ni èèyàn kékeré kọ́ ọ̀tá rẹ̀ mọ̀ pé kì í ṣe èèyàn kékeré. ilẹ̀ Yorùbá lọ da tírà náà nù egbin ọ̀run tó kú gbogbo èèyàn lọ́mọ̀ pé kì í ṣe èèyàn kékeré ọ̀làpá nígbà bàbá àrà kú gbogbo ayé lọ́sọ̀fọ̀ rẹ̀ dọ́là ọ̀sẹ̀ tẹ́ bá fi orin bàbá àrà sí ẹ máa rò pé wọ́n ẹsẹ̀ sí orin náà ni ẹ wo orin tó fi ń mú wá súnmọ́ lọ́hùn ẹ wo orin tó fi ń rán wa létí ọ̀run tí bàbá àrà ṣe tí fi ń rán wa tí fi ń kìlọ̀ fún wa bí ìbàjẹ́ bí ẹ bá ń jẹpo bí ẹ bá ń jẹta ẹ má gbàgbé ọ̀sẹ̀ ò bàbá àrà lọ nígbà bàbá àrà kú ẹ wo bí gbogbo ayé ṣe ń dárò rẹ̀ ara náà ni ò sì tán lẹ̀ ara náà ni ò tán lẹ̀ tó bá dìgbà tọdún máa ń lọ òpin ẹ̀yin lè lẹ́yìn ò gbọ́ orin kan ń bẹ tí ò ní tán láéláé ọdún lọ sópin ò bàbá mímọ́ fi sọ́rẹ́ sọ wá ò tàyàtọ̀ ọmọ ohun tí ó pa wá lẹ́kùn ò lọ́dún tuntun bàbá mọ́jì ó ṣẹlẹ̀ ẹ mọ̀ gbogbo àwọn orin báyìí evergreen ni ìgbà kan ń bẹ wọ́n ṣe Christmas carol kan wọ́n ṣe tí wọ́n ọ̀nà ìyá ẹ̀ tí wọ́n tún orin yẹn ṣe ẹ wo inú ọ̀lù yẹn nígbà tí wọ́n gbé tíyà ẹ̀ dìde ẹ wo bí gbogbo ọ̀lù yẹn ṣe táriwó lọ àwọn yẹn ìjẹ́ mùsùlùmí ìjẹ́ christian yóò gbọ́ orin bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn kan bẹ mi ìlé mọ́ gbọ́ orí ló dá mi tí mo máa ń lò èèyàn kọ́ o ọlọ́run mi ló dá mi nígbà tójú ń pọ́n mi orin mo máa ń lò tí mo máa ń gbọ́ àwọn tó súnmọ́ nígbà náà pé wọ́n ṣe bẹ́ẹ̀ sí bàbá Kẹ̀yọ̀ láyé nígbà tí ń bẹ láàrin òbítíbitì ìṣẹ́ wọ́n ní kò ríre láyé bóyá ló lè níre lálèdè ọ̀run ṣé yóò tó ń téèyàn káwọ́ lérí sí i lọ́ba gbéra ló tẹlẹ́dùmarè lọ ó ní ọmọ dá wọn lóhùn ní kọ́ máa padà lọlé ayé pé gbogbo oore tí ń bẹ lọ́wọ́ tó tẹyẹ ilé gbogbo àwọn orin báyìí á máa rí literature tiwa nù àwọn lárúbáwá náà máa hun orin ẹsẹ̀ wà ń kékeré bàbá tó bí èmi àáfàá ni ilé àáfàá wọn ti bí mi. bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn Àràbàlú Òṣogbo bàbá náà ń bẹ láyé kọ́lọ́n túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ orípa ńlá sì kú ẹ̀bà sí bàbá Oníbejì Ifáyẹmí Ẹlẹ́bùúbọn wọ́n ń ṣeré Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ àlèmọ́ wò nínú eré láti wo ọmọ lókun ọmọ ní dẹ ọmọ ní sísìnkú nísìn ọmọ lókun ìyá ìyá wọn fòdìdí ẹni sọ̀run Adija mi gbogbo ẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́
nígbà wọn ní ó ṣe sùúrù tí ó ṣe sùúrù tó lójú ọmọ ń pọ̀n tó sì lọ gbé ìgbékúgbé ẹ̀kọ́ nù lọ́dọ̀ àwọn onífánù kírísítẹ̀ ó mú tiẹ̀ ń bẹ̀ mùsùlùmí ó mú tiẹ̀ ń bẹ̀ àbí ẹlẹ́ni ẹ̀lẹ́ mú alábòsí ni ọ fóònù tó fi ń wò mí o ṣé bàbá rẹ ló ṣe àwọn ẹlẹ́bọ àwọn China ẹlẹ́bọ àwọn ọmọ ṣe iPhone ní ìṣe Amẹ́ríkà wọ́n ti ń ṣe lónìí iPhone China wọ́n ti ń ṣe àwọn ẹlẹ́bọ àwọn bàbá ò ìṣàngó àwọn ni wọ́n ń ṣe a máa gbọ́ omi ọgbọ́n àwàrà mú ṣùgbọ́n tá a bá ti wá rí tó ṣe pé ó nílò àgbo wèrè ń bẹ lára rẹ̀ ká fún lágbo. bí òkú bá kú nílẹ̀ Yorùbá à ń dárú. ẹ̀yin náà lẹ ka ṣẹ̀ríà fún wa pé wọ́n ń gbókùú lọ ànábì bá dìde àwọn sàábé bá dìde ànábì wá jókòó àwọn sàábé wá ní ànábì ẹni tí wọ́n ń gbé lọ kìí ṣe mùsùlùmí Yahudi ni ànábì níbẹ̀ ni mo mọ ẹ̀mí tí ń bẹ lára tèmi àti yín náà lọ́bọ̀ tí wọ́n bá ń gbókùú kọjá tí àwọn ọlọ́pàá àbólógún bá ń bẹ́ẹ̀ wọ́n ó yìnbọn pàù láti fi dárò òkú tí wọ́n ń gbé lọ ìbẹ́nú lànà ṣẹ́ wọn láti fi dárò rẹ̀ kìí ṣe pé ńgbà tó kú bá kú ilẹ̀ Yorùbá yàtọ̀ sí gbogbo wèrè tẹ́ fẹ́ máa ṣe ìtawà bá sì bá lọ́wọ́ àwọn bàbá wa làwọn ọ̀sọ́ ẹlẹ́ni wọn ò nímọ̀ tó wọ́n fi ní ìsìláàmù fi pọ̀ tó bó ṣe pọ̀ níjọ́ ẹ tí ń ṣe wèrè yín èèyàn mélòó ló gba ìsìláàmù lọ́wọ́ yín ìsìláàmù wo náà lẹ́sẹ̀ tó yanjú ìsìláàmù wo lẹ́sẹ̀ tó yanjú ẹ̀sìn wá àṣẹ fún wa gbogbo yìí jọjọ ẹ ti ń sọ̀rọ̀ àní ẹgbọ́n mi ńlẹ̀ ẹ ṣàlùwàlá kárí àáfàá lágbájá wàá ṣàlùwàlá fún wa ẹ rí i pé bí àlùwàlá lọ́pọ̀lọpọ̀ àáfàá ní ìgàn ti sọnù gbogbo ẹnu mo fi sọ ẹ wá ní wọ́n wá gbómi ńlẹ̀ kí wọ́n wá bẹ̀rẹ̀ láti bí àlùwàlá 70% àáfàá ní ọmọ àlùwàlá ṣe 70% títí ń pèrè láàfàá tó ló ń ṣe wáàsí wàá ṣàlùwàlá fún wa gbómi ọ̀dà mo challenge yín tílẹ̀ bá ti mọ́ lọ́la ọyẹ ẹ bọ́ sórí social media ẹ wá máa ṣàlùwàlá kárí bọ́ sọ̀rọ̀ mo ní à ìgbóná yẹn kẹ́ ẹ sọ fún wa kọ̀bùlé àti bàdí àáfàá kan bá jáde ó ní kọ̀bùlé àti bàdí ló simple jù ìyìn tó ṣe pé èèyàn lè kírun fún 30 ọdún tọ́lọ́wọ́n dànù rẹ̀ nù kọ̀bùlé àti bàdí ló simple jù lẹ́nu àáfàá nígbà tí ọ̀mọ́ kò ọ̀dà ó simple ẹ jókòó ẹ ṣàlàyé ẹ̀ fún wa gbogbo tó jẹ mọ́rọ̀ fíkìú ẹ̀ ní gbọ́ lẹ́nu wọn ẹ̀ ní gbọ́ fíkìú lẹ́nu wọn bàbá wa Sheikh Adam wọ́n ṣe wáàsí ìlànà ìsìnkú mùsùlùmí dọ́là ọ̀sẹ̀ ni mo sì tún gbọ́ wọ́n ṣe wáàsí nípa òfin ààwẹ̀ ẹ̀yin ẹ wá jáde ẹ wá sọ náà dẹ̀nàdẹ̀ lẹ́ẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ ti jáde nù yín lẹ̀ lómi náà tó jáde lòun náà tó máa wí tiẹ̀ ẹ fẹ́ ná mọ̀ níbo ṣe pé ìtọ́ bá jáde náà sì ní olóò ní wo tí àti ó fi jáde bó ṣe ń ṣe ìṣekúṣe tí ń ṣe náà àní èmi ọba yìí jiyàn ẹ wá ṣàlùwàlá fún wa àfà ìní ẹ tí ìkírò ẹ kàn ṣàlùwàlá fún wa lásán ẹ rẹ̀ sí wọn àfà wa tí wọ́n ṣàlùwàlá nígbà wọ́n bá pa orí tán wọ́n wàá tó fi omi wọ́n tó ẹsẹ̀ kọwọ́ bomi wọ́n fi pa etí síbẹ̀ ṣe ń ṣàlùwàlá nù alẹ́ wá ṣàlùwàlá fún wa mo challenge yín nítorí kẹ́ ẹ mójútó nàdànàdàn lẹ́ ń ṣe é kí lọ́kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ègbé ọ̀run tó kú kí lọ́kàn yín ẹ fi ilẹ̀ bí èèyàn bá ti kú àti iṣẹ́ eré rẹ̀ àti iṣẹ́ aburú rẹ̀ ó ti parí èyí tó kù ó kọ àwa ni ká mójútó ẹ ṣe wáàsí fún wa ni kì í wá ṣe kẹrin yóò wọ ná ìwọ lọ dáná lọ kíbọ náà bí ọbọlọ́wọ́n ọba kíbọ náà ẹja tawó lọ́wọ́ ni tí bàbá wa sì ṣe wáàsí fún wa lórí ẹ̀. bí èèyàn kan bá tiẹ̀ kú bó tiẹ̀ kéré ó yẹ kí wọ́n tọ́ ọbẹ̀ láàyè kọ́ ọmọ pé ẹ̀mí
séèyàn tiẹ̀ lọ́lọ́ọ̀nì kí wọn náà kó gbé wá sí mbẹ́ àti pé kì í ṣe Awólọ́wọ̀ ní kúlà ìgbé wá sí mbẹ́ wọ́n yẹ ká ṣe wá sí fúnra wa. Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ kó wọn pẹ̀lú sáté ní Mẹ́dínà wọ́n wá ń gbé òkú Yẹhudi kan kọjá tí wọ́n ń gbé lọ dẹ́. Gbogbo àwọn olùkọ́ bá dìde títí wọn ìgbókù yẹn kọjá wọn wá gbókù yẹn kọjá tán wọn wá bí Ànábì lè wípé ọmọ pé Yẹhudi lè tó kú Ànábì lè wò kí la dìde sí ọ ní kì í sábẹ̀ mi kì í ṣe yẹn kì í ṣe mi ti ń bẹ lọ́rùn tiwa náà ní bẹ lọ́rùn tiẹ̀ lọ́tán ọyẹ ká sọ wá kápá àwa ọyẹ káwọ ọgbà wá sí wípé tiẹ̀ tọ́nu ni àmàjẹ tí tiwa náà tán ká sì dìde ká fọwọ́. Ànábì ọmọ Yẹhudi nìdí kò sí nípa lọ́nà bí ṣe bẹ́ẹ̀ kú abẹ́rẹ́ ni ti bá ń bẹ láàrin ara wa tó nípa láàrin ṣe wá sí bẹ́ẹ̀ kábíyà. bẹ́ẹ̀ ni ẹni tó nípa láàrin wa Sheikh Adam nu nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú Sheikh Adam. تحية عليك آدم أزكى تحية عليك Sheikh Adam nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. àwa bẹ̀rẹ̀ sí ronú wípé kí ni jáde kí láyé náà àṣàyè rèé báyé tí rí rèé àṣẹyìn á máa kú báyìí ẹnà rẹ ti kú sí lásìkò ẹ̀ tí ò rẹ ti kú síra rẹ̀ nígbà náà yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù èèyàn bá kú yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀mù èèyàn bá kú yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ńlá bá kú dáa nífẹ̀ẹ́ sí. Awólọ́wọ̀ wa kú ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọ̀mọ̀wé Nàìjíríà ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọba ní Nàìjíríà àti kèrìyó àti kèfèrí àti gbogbo ọ̀ràn tọ́wà Nàìjíríà. wáàsí mbẹ wáàsí tá a fẹ́ ṣe ẹjẹ méjì. falsafatul hayat falsafatul hayat ìbéèrè wípé kí ni ayé tá a ń lò náà kí láyé náà kí ni wíwá ayé kí ni bíbẹ̀ láyé kí là ń ṣe láyé kí ni parí iṣẹ́ wa láyé bá a bá kò láyé ká kí là á padà ṣe kí ni ń tá a ṣe kalẹ̀ ọ́ padà dà kí làwọn náà padà dà. àwọn àáfàá ti lọ yàtọ̀ sáwọn ẹran dandan ẹ̀yin náà gbọ́ àgbékalẹ̀ tá a bá kúrò láyé tán kí láà padà dà ní tá a ṣe kí ní ọ̀dà ẹ wo bẹ́ẹ̀ ṣe ń tò ẹ tún bí ìgbọ́ yàtọ̀ sáwọn àwọn ẹran dandan àfi kí wọ́n máa búra wọn máa búra wọn. Awólọ́wọ̀ wa kú ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọ̀mọ̀wé Nàìjíríà ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọba ní Nàìjíríà ń jẹ́ àjálù fún mùsùlùmí àti kèrìyó àti kèfèrí àti gbogbo ọ̀ràn tọ́wà Nàìjíríà. àmàyà ń bẹ̀ á sì mú wáàsí ń bẹ̀ wáàsí tá a fẹ́ ṣe ẹjẹ méjì. falsafatul hayat falsafatul hayat ìbéèrè wípé kí ni ayé tá a ń lò náà kí láyé náà kí ni wíwá ayé kí ni bíbẹ̀ láyé kí là ń ṣe láyé kí ni parí iṣẹ́ wa láyé bá a bá kò láyé ká kí là á padà ṣe kí ni ń tá a ṣe kalẹ̀ ọ́ padà dà kí làwọn náà padà dà. iná ni falsafatul hayat àwọn onímọ̀ àwọn a máa wá ṣiṣẹ́ léyìí ní lórí béèyàn ńlá bá kú báyìí ẹ rí i pé iṣẹ́ náà wọ́n ti ń ṣe kó wá ń ṣe lọ́dọ̀ ara rẹ̀ kó wá ń bira rẹ̀ léèrè wípé ayé yìí tó ti rí náà ní àbí bẹ́ẹ̀ kọ́ òun bẹ láyé àbí òun ò sí láyé òun wáyé ní àbóhùn ọ̀wá kí òun dà ń bẹ̀ báwo lòun ṣe lè ṣe tóun ò fi ní ikú ìwé ẹni táàrẹ ti kú sí òun ló kú yìí. torí ngbà kò sẹ́ni tó gbọ́ pé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sick lójijì la gbọ́ pé Awólọ́wọ̀ kú ìtọ́fà wáàsí tí bàbá ń ṣe nu pé ẹni tá àrò kan kú sí tóun náà òru kan kú sí rẹ̀ irú ẹ̀ náà ni
ikú egbin ọ̀run ṣe bá wa lẹ́jà fún. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àáfàá tá a rí lónìí ìgbà wèrè mẹ́sìn ẹ̀rí àwọn míì ó jáde wọ́n mọ̀ nígbà tó dìde àáfàá tẹ̀ ń jáde tí ń sọ̀rọ̀ àwọn mùjàhídínì ẹ máa bọ̀ á pàṣẹ gèsì yín lára ẹ fẹ́ sọ bí ìdílé jihadi nígbà tó rí yín ò burú ẹ jáde ìbíjọba ò tí ì ráyè yín ni ìjọba ìráyè yín mùjàhídínì yín tá a pa sóṣogbo gbogbo wọn inú omi la òkú wọn rọrùn wọn dà ọsà ẹja jẹ wọn ojú ọsàn ra mùjàhídínì ẹ̀yin ẹranko nàkí ṣé jẹ́ ẹ̀sìn lẹ́yìn ọdẹ ẹ̀dá akọ àwọn táwọn bàbá wa pa nìbàdàn tí wọ́n pa lẹ́dẹ tí wọ́n pa níwò tí wọ́n pa ní kírun tí wọ́n pa lábẹ́òkúta tí wọ́n pa lọ́ṣogbo tí wọ́n pa lọ́yọ̀ọ́ tí gbogbo wọn fi gba ìsìláàmù ìbẹ́yìn ọmọ àwọn alábọ̀dé ànánà lẹ ti ń dàgbà ẹ̀ Sheikh Adam nù nígbà bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú wáàsí tí wọ́n ṣe inú mọ́sálásí wọ́n sì ti ṣe torí pé Awólọ́wọ̀ pọ̀ kìí ṣe kiri mùsùlùmí kírísítẹ́nì ni ṣùgbọ́n à ń lọ Mẹ́kà ó dìrọ̀rùn Awólọ́wọ̀ ló dálẹ̀ ìjọba Awólọ́wọ̀ la bàjẹ́ títí Nàìjíríà fi bàjẹ́ débi tó dé yóò sì máa bàjẹ́ lórí àfi tá a bá padà sí ta ìpìlẹ̀ kí náà nípìlẹ̀ ẹjọ́ kálukọ́ padà sí ríjọ rẹ̀ we are just wasting our time ẹ tẹ̀ra yín tẹ́ ẹ bá padà sí táwọn Awólọ́wọ̀ ń gbé fún wa yóò máa bàjẹ́ sí kò sọ́gbọ́n wọn ẹ̀ ń ná búrẹ́dì náà ní sẹ́mi mọ̀ èmi bọ́ bá yín yọ kùmọ̀ débi tó dé àwa Yorùbá ni ó sì máa kó bá jù làwa fi ń pariwo ẹ ń bá wẹjúlẹ̀ ẹ̀rù ń bà ẹ ń bá wẹ ṣebí pírẹsidẹ́ǹtì ò sí lé lásẹ̀ ẹ̀hún tẹ́ fojú wa rí lórí ọ̀rọ̀ epo pírẹsidẹ́ǹtì ò sí lẹ́nu wọ́n fẹ́ dọ́gbọ́n fowó kún owó epo ààrẹ sì fẹ́ dín owó epo wọ́n ṣe dín owó dísù ẹ wo owó Peace Airline tí ó wálẹ̀ àwọn Britain wọ́n fẹ́ máa ṣe bí ìgbẹ́ kò sírú àwọn ẹ lọ bá ẹ lọ kì wọ́n lọ ní jẹ́ pléènì yìí kankan ó fò débì mọ́ ẹ wo bí gbogbo wọn ṣe ń dínwó pléènì báyìí kí ló dé ṣe é fẹ́ ara ni wá pa ni ìwọ kẹtọ ọkàn wá jáde agboolé yín gan ọmọ tán agboolé yín ìwọ lọ wá fẹ́ máa dá sọ́rọ̀ ọ̀lù ló fẹ́ máa dá sọ́rọ̀ ọ̀lù ẹ wo gbogbo àwọn àfáàná nísìnyí tí wọ́n ń gbà nísìnyí pé ní tó lè mú rọrùn ní pé ká padà sílẹ̀ Yorùbá ebe ẹ fẹ́ kira yín bọ Fúlàní lábẹ́ ẹ jorí burúkú yà wọ́n láwọn ọba yìí ṣe Fúlàní jẹ́ bí ìran rí wọ́n láwọn ọba bí wọ́n ṣe pa àwọn bàbá yín náà wọ́n ó ṣe pa yín àwọn bàbá yín tó ya alábòsí lọ́jọ́ sí àbí máa ká ọkọ̀ mọ̀ ń bà lórí ogun Ọ̀tẹ̀fọ̀n ní màmá ń ká ọkọ̀ àwọn bàbá yín tó ya alábòsí kí ló gbẹ̀yìn wọn ẹ wo Ògbómọ̀ṣọ́ tí tó ń dàrú nísìnyí o lórí pàjẹ́ sọ̀hún o ẹ foríjì mi bàbá kábíyèsí ẹ foríjì mi o lórí pàjẹ́ ìmáàmù àjẹ́ ìmáàmù tó ń dàrú wìtìwìtì l'Ógbómọ̀ṣọ́ yìí ẹ bá ń béèrè pé ọmọ ilé ebo làwọn Ayílára ẹ bá ń béèrè pé ọmọ ilé ebo ni wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀pìlẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń dá sọ̀rọ̀ ṣe báwọn àwọn ọmọ Adégún Oníkòyí ọjọ́ kìíní náà nu ẹ tó ti dé ẹ ṣọ́ra yín o ìgbà yín tàn tẹ́ ẹ̀ wá jẹ́ gbogbo wa gbádùn mọ́ àtàwọn tọrọ ọkàn Ìkérégbè náà tó jáde àtàwọn tọrọ ọkàn táwọn náà ń dá sí ọba a máa ṣẹgbẹ́ ìmáàmù ọba a máa ṣẹgbẹ́ àáfàá ọ̀rọ̀ àáfàá ní bàbá ọba mo ti sọ fún yín mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ Álímì àti Abdulsalami ni Emir Abdulsalami lẹ́mìí àkọ́kọ́ nílọrin Álímì ó jẹ́ Emir yìí láwà nínú ìwé àwọn tó wá jẹ́ Yorùbá nílọrin àwọn ń pè ní ọba wọ́n wá sọ pé Álímì àáfàá ní bàbá rẹ̀ ló fa àáfàá ní bàbá ọba ìlú wo làáfàá ti jẹ́ bàbá ọba torí wípé ọmọ èyí ló fi jẹ́ pé ọmọ ìkókóró kò pé ní ọba tó fi jáde láyé ọmọ àáfàá ní pé
ilé máa pe emir kò pe emir kò pe lọ́ba ọmọ àfáà ni máa pè ọ̀rọ̀ apá kan lèyìn ṣùgbọ́n gbogbo ilẹ̀ Yorùbá wọn ò tí ì bí ìmáàmù náà dá tẹ́ẹ̀dẹ́lù mi Ìbàdàn wọn ò bí ìmáàmù náà dá tí ó dé ààfin ọba tí ò ní ba búbú àwọn ọba yọ̀ǹda fún wọn kí wọ́n má dọ̀bálẹ̀ kí wọ́n fi àyà kanlẹ̀ wọ́n yọ̀ǹda fún wọn pé kí wọ́n ba búbú wọ́n ó sì ba búbú wọ́n ó fi orúnkún wọn kanlẹ̀ wọ́n ba búbú fọ́ba àwọn ọba yọ̀ǹda fún wọn lọ sáàfin ọba lọ dúró lọ́ba lórí tí ẹ̀ lọ lé Ifẹ̀ nígbà wọn bá kó ọ lẹ́sẹ̀ tó fi pàkọ́ nẹlẹ̀ láyé ẹ̀ ò ní ṣerú ẹ̀ mọ́. ìrọ̀wù la máa pa ẹ wá dé pẹ̀lú àìmọ̀ kan ẹ ṣọ́ra yín pẹ̀lú wáàsí rádaràda tẹ́ ẹ máa ṣe kò sẹ́ni tó ṣe sílẹ̀ Yorùbá tó gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá tàtúbọ̀tán rẹ̀ dá àwọn Ayílára l'Ógbómọ̀ṣọ́ àwọn ọmọ Adégún ìran Adégún Oníkòyí ni wọ́n mọ̀ tádégún Oníkòyí dá sílẹ̀ Yorùbá ẹ ṣọ́ra yín o mọ̀ tádégún Oníkòyí dá lẹ̀ Yorùbá ọgbàbọ̀dẹ̀ fún wa lẹ̀ Yorùbá ọlẹ̀dẹ̀ àpòpọ̀ mọ́ lọrin ìgbàbọ̀dẹ̀ rẹ̀ Adégún bàbá yín iná lọ́lọ́ gbé ẹdun dìde Aláàfin Ọ̀yọ́ ló fi tóyè jẹ Àkànní Alébíoṣù jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó ń sì ní ọ̀tún nígbà tí Àfọ̀njá ń bẹ láyé Àfọ̀njá kú òun bẹ̀ ó ń di Kakanfò láti òsì náà ló ti di ọ̀tún kó tó wá di Kakanfò. Aláàfin fi jẹ Kakanfò ó sì gbìyànjú fúnlẹ̀ Yorùbá púpọ̀ Adégún Oníkòyí ń bá Láàfin dìtẹ̀ ẹdùn jẹ Kakanfò ayédèrú lèmi fi ń sọ fáyín olódo yìí pé àti ìjẹ Kakanfò mẹ́ẹ̀ẹ́dógún Kakanfò 14 láti jẹ Adégún Oníkòyí èsojúlówó Kakanfò Aláàfin kọ́ ló fi jẹ ẹdùn èsojúlówó Kakanfò Adégún Oníkòyí ló fi jẹ Aláàfin kọ́ ló fi jẹ Oníkòyí fúnra ẹ̀dẹ̀ ni Aláàfin ní fi Oníkòyí jẹ Aláàfin ní máa fi jẹ Aláàfin ní fi baálé Ògbómọ̀ṣọ́ jẹ ńgbà náà Ògbómọ̀ṣọ́ ní èsì tún ṣe dàrẹ́ẹ̀tì tó ní pé ń bẹ lábẹ́ ilé Olúgbọ́n ń bẹ lábẹ́ Olúgbọ́n ìlọ́fà ń gbà tó fi dáná tó gbèrò tó fọ́mọ lọ́wọ́ wọ́n rà lókun lọ mú bá Olúgbọ́n. Ìbéèrè tẹ́wàá béèrè ni wípé ọba ńlá tó ládé ìṣẹ̀ǹbáyé ni Olúgbọ́n kí ló dé tó Olúgbọ́n fi wá lè dárújọ Ṣọ̀ún ìletò kékeré sì ni Ògbómọ̀ṣọ́ ńgbà náà nígbà Ṣọ̀ún dáràn bóyá gbogbo ilé tí ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ti tó mẹ́ta torí ó kálukú lébà ni wọ́n fi pera wọn fi àwọn ọdẹ ni wọ́n fi dá àlógó lẹ̀ nǹkan méjì ni ò jẹ́ kí Olúgbọ́n ó lè dájọ́ rẹ̀ àkọ́kọ́ tó bá ti jẹ́ capital offence pàápàá àyàn Aláàfin Ọ̀yọ́ ló lágbára lórí ẹ̀ ó sì ní tọ́fà tẹ́ fi ń tarí rẹ̀ ṣùgbọ́n wá ní nǹkan méjì ìyá rẹ̀ ìbà bẹ́ẹ̀ ọfẹ́ ọmọ rẹ̀ sà mother sister brother aunty uncle rẹ̀ bí ọmọ mi Yáyá Gàmbàrí ọmọ rẹ̀ sà Bárìnọlá lépo ní mọdẹ ṣeni ní bí rẹsà nínú bọ́ọ̀lì òbúpo ní yàmọdé lára rẹsà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò àrẹ̀sà adùn bẹ àrẹ̀sà apá ń bẹ tabalá rẹ̀sà apá kìí ṣe pé wọ́n pa o pupa àrẹ̀sà dúdú ẹ̀gbá àtàbúrò àrẹ̀sà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ìjọ ọdún bí ọmọ dúdú ló bínú di pupa ọ̀rọ̀ wá pọ̀ lórí ẹ̀ nígbà bí àwọn àgbà ní pé ìjọ ọdún bí ọmọ dúdú ló bínú di pupa yìí pé ó da epo pupa sára ṣé tútù ní àbí gbígbóná ọ̀nà bòmí ìlèyùn ọ̀nà bòmí ìlèyùn ìkànnù Àrẹ̀sà àti Olúgbọ́n wàhálà sì ń bẹ láàrin wọn
láwọn wàhálà ọ̀fọ̀ ilẹ̀ tó ti wà tipẹ́ tó ń bẹ láàrin wọn. ọwọ́ á kú òun bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ohun tún ni ẹ̀ṣọ́ tún ni ẹ̀ṣọ́ sì ní bodyguard Aláàfin ni. ẹ rí i pé Ògbómọ̀ṣọ́ ọ̀hún náà Kakanfò 3 láti jẹ síbẹ̀. Tóyè jẹ Àkànní Alébíoṣù Kakanfò ni mùsùlùmí sì ni. Òjó Aburúmọ̀kù ọmọ rẹ̀ jẹ́ Kakanfò. Òjó Aburúmọ̀kù ni Látòòṣà gba Kakanfò lọ́wọ́ ẹ̀. Ó sì fi Látòòṣà sílẹ̀ sáyé lọ ni. Kó tó wá kan Samuel Ládòkè Akíntọ́lá. Ìdí tẹ́ fi taari ẹ̀ lọ sí Ọ̀yọ́ nù. ọmọ Ṣọ̀ún yìí wá ní Tóyè jẹ Àkànní Alébíoṣù. Òun dé Ọ̀yọ́ in tó sì fa Ṣọ̀ún Ògúndìran Ògúnlọlá in tó fa orúkọ Ṣọ̀ún ọba ní Àrẹ̀sà. Ìyá rẹ̀ ní Àrẹ̀sà bí. Wọ́n wá bímọ wọ́n bá rán èèyàn lọ. Ẹni tí ń rán lọ Ìbàrùbá ni. Ọ̀rọ̀ wá dé lórí ọ̀rọ̀ Ìfàlọ́mọ pé a fẹ́ kó ọmọ ọba sì ni wọ́n sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ilé ọba fún ọba aládé ìṣẹ̀ǹbáyé ni. Lóòótọ́ ọmọbìnrin ni. Lòun bá débẹ̀ lọ́ba ní pé bàbá ọmọ yín ti bímọ o. Wọ́n ní pé kẹ wá kó ọmọ pé ìjọ ò lẹ́yìn ká máa kó ọmọ bọ̀. A kó ọmọ rẹ̀ pé kò ní ẹ pé a kó ọmọ jáde ìkómọ jáde tí Yorùbá máa ṣe tí ìyá ọmọ bá ti bímọ kò ní jáde síta. Ìjọ tí wọ́n bá gbọ́mọ wọn ó ṣèfàlọ́mọ wọn ó gbọ́mọ jáde tí gbogbo ayé ò rí nínú agboolé tí wọ́n dá wọ̀. Bàbá ní pé wọ́n wá kó ìyá àtọmọ pé gbà wọ́n ti gbẹ kọ́ máa kó bọ̀ lọ́dọ̀ ìsàwíkì nínú ẹ̀rẹ́dẹ̀rẹ̀dẹ̀ Lárẹ̀sà ní rárá mú èyí ṣe báwọn. Àtìyá àtọmọ kí wọ́n máa Ṣọ̀ún ìlódò kọ. Òun sì ti dáràn ṣùgbọ́n torí ìtẹ́ ẹ bá wò nínú eré ẹ máa fi làákàyè wò torí bẹ́ẹ̀ ṣe sọ ṣeré fún yín náà ló tẹ́ ní ọmọ Aláàfin Abíọ́dún Àgbọ̀n ń kiri obì ọmọ Aláàfin ọmọ kiri obì tá a lọ́lọ́lá ọmọ pírẹsidẹ́ǹtì Tinubu ń kiri gálà lẹ́sprẹ́sì ṣe làákàyè ọba làákàyè mu nígbà tó lásì tó ń jọ́lá gangan tí wọ́n lè pa. Ẹ máa fi làákàyè gbé eré tẹ́ ẹ bá ń wò. Òun débẹ̀ wọ́n wá ní nígbà déwájú Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe débẹ̀ tẹ́ ra lọ́wọ́ tẹ́ ra lókùn wọ́n lọ jù sínú túbú ní gbágáhùn ọ̀sà ó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n inú túbú tí wọ́n jù sí àwọn ẹ̀ṣọ́ ní mójútó bẹ́ẹ̀. Ṣẹ̀mọ̀ yí pé wọ́dà tó wẹ̀wọ̀n ni àwòràwò ni ní ìtọ́ bá dá o wọ́dà tó wẹ̀wọ̀n ni wọ́n máa tọ́jú rẹ̀ àwọn ẹ̀ṣọ́ wa ń tọ́jú rẹ̀ ẹni tí ń bẹ tí ẹ tó wá di méjì sẹ́mọ̀ pé ìyá rẹ̀ mọ́dà rẹ̀ ọmọ ọba rẹ̀ sani tí ẹ wá tó di méjì ọlọ́mọ ọba ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n capital offence ni ó ti pààyàn a sì gbọ́dọ̀ sọ pé torí bó ti jẹ́ kínní bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó pa bàbá Ìjẹ̀ṣà Òṣómàálò lásìkò tá à ń sọ yìí Ìjẹ̀ṣà dòní olóní Ìjẹ̀ṣà òkèrè nínú ìtàn torí pé tírú ẹ bá ṣẹlẹ̀ àwọn oníṣòwò yòókù tẹ́ ń jẹ́ Ìjẹ̀ṣà
ìnìgbà tí bàbá mi kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà tẹ́ ń sọ àwọn yíbò ló lówó ní lówó wo ni yíbò ẹ dákọ ṣáájú káwọn òyìnbó tó dé ẹ dákọ bí tẹ́ ẹ ti gbókọ yíbò nínú ìtàn ẹ dákọ rẹ̀. Ìjẹ̀bú kan ẹrú rẹ̀ 6 Ìgbómìnà ẹ mọ̀ rí àwọn ọmọ ọlọ́lá àwọn náà lọ́jà ànárà àwọn ọmọ olúfọ́n ẹ sì mọ̀ rí àwọn aládìkún ẹ sì mọ̀ rí àwọn ìjẹ̀ṣà. tẹ́ máwọn Àwórì yóò sì di wàhálà. Orílẹ̀ ní Ìjẹ̀ṣà orílẹ̀ nílé Ẹgbọ́n tá a bá dájọ́ ṣùgbọ́n ibí yìí ló ti dáràn a lè taari ẹ̀ lọ sílẹ̀ Ìjẹ̀ṣà láti lọ jẹ́jọ́ iná ẹ̀ fi taari ẹ̀ sọ́yọ́ ọwọ́ á wà ń bẹ̀ ẹ mọ̀ pé ọmọ ọba ni wọ́n ó sì tún fún un ní ọ̀wọ̀ díẹ̀ wípé ọmọ Àrẹ̀sà ni nídìí ìyá Àrẹ̀sà ló bí ìyá rẹ̀ gangan wọ́n ó fún lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì Ẹ̀ṣọ́ ni àwọn tẹ́ ń bẹ́nu túbú tẹ́ ń mójútó túbú ara awóráwo ni ọwọ́ àbẹ̀ǹbẹ̀. Ìyá rẹ̀ òun wá lọ bá bàbá rẹ̀ wàhálà ti dé o. Ìyá tiẹ̀ ìyá tó bí Ṣọ̀ún ìyá tó wá tó bí òun ayaba Àrẹ̀sà ni ó wá lọ bá ìyá rẹ̀ ẹ pé ọkọ yín ń para mi sí yín lọ́rùn àwọn àti kejì wọn à ń jà ìgbọ́dọ̀ rẹ Olúgbọ́n o tí Olúgbọ́n ló lè yanjú ọ̀rọ̀ yìí o òun lọ́fọmọ mi sọwọ́ sí Ọ̀yọ́ o ẹsẹ̀ tọ́mọ rẹ̀ dá nǹkan kò sí bá a ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí ti dọ́dọ̀ Aláàfin bó ti ṣèwádìí Aláàfin ò tí ì rí ń bẹ́nu túbú nígbà ó ti dénú túbú wọ́n ti àkọọ́lẹ̀ ti wà pé wọ́n ti mọ̀daràn dé tọmọ mi bá fi lè para rẹ̀ èmi náà para mi toró wù mí kọ́mọ gbẹ̀yìn mi. Olúòjé yọjú Olúkòyí yọjú ó tún kù ọba kan tí mo gbé mi àwọn ọmọ wa parí ọ̀rọ̀ láàrin Àrẹ̀sà àti Olúgbọ́n ìdí ọ̀rọ̀ àrokò nítorí sọ pé ọmọ bàbá Ìjẹ̀ṣà ńlọ́wọ́ á fi àrokò lé Ṣọ̀ún lọ́wọ́ kí wọ́n mú un lọ èyí kú ọmọ bàbá Ìjẹ̀ṣà ni ó pàrokò sáláàfin ọ̀dẹ̀ ọmọ bàbá Ìjẹ̀ṣà ni ó pàrokò sáláàfin. Olúgbọ́n náà ni àrokò míì wá dé ọ̀rọ̀ ìdélẹ̀ o bàbá lóòótọ́ dáná ó pààyàn ó jẹ̀bi ikú ṣùgbọ́n ìyá rẹ̀ ọ̀kan ló bí a sì ti bá àwọn Ìjẹ̀ṣà tí wọ́n pa èèyàn wọn sọ̀rọ̀ wọ́n ti láwọn ó gbowó ẹ̀mí àwọn fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kan a ti bá wọn sọ̀rọ̀ pé àṣìṣe ni inú ló sì wípé ẹ̀yin náà rí pé ó dúpọ́ fẹ́ jí padà pé bàbá a sì ti sanwó fún wọn àwọn tọ́rọ̀ kàn wọ́n ti fọwọ́ wọnú wọ́n ti jèbù rẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ máa dé o àwọn sọ tí wọ́n ní o ẹni inú tó bí ọ abiyamọ tó fi gbínú gbọ́mọ jù sínú èrùn bínú abiyamọ bá yọ láti gbọ́mọ rẹ̀ kú ònú èrùn inú èrùn ò ní yọ o yọ jọmọ pa. wọ́n dọ̀yọ̀ wọ́n lọ sọ́dọ̀ Aláàfin ni ẹ mú ọmọ tí yín náà dáràn ìbẹ́ máa ń láwọn ọmọ ọba náà lọ́yọ̀ọ́ ní máa ń jayé ìjẹkújẹ ọkẹ́ yìí náà ẹ lọ mú wá nígbà àwọn òmù kìíní ọ̀dẹ ọ̀hún ọ̀hádà ó ní sẹ́lẹ̀ lálẹ́ bẹ́ẹ̀rù túbú láti bí ọjọ́ yìí ìyà òjẹ́ léyìí bẹ́ẹ̀ ní sẹ́jú pákó Aláàfin sì dúró lórí pé òun ó ṣèdájọ́ ọkú fún un torí ìbínú pé
eléyìí lẹni bẹnu túbú ìyà ọ̀jẹ̀ wọ́n wo gba ọ̀dà ojú òkun dà ojú ẹgbàdà lára rẹ̀. inú ń bí Aláàfin yóò sì tún fi tiẹ̀ kó bá àwọn ẹ̀ṣọ́ tó ń mójú tó lé túbú àfi kó ṣe kankan tí kú ó fi yẹ̀ lórí rẹ̀ tí kú ó sì fi yẹ̀ lórí àwọn ẹ̀ṣọ́ wàhálà tó sì ti ń parí nílé tí ò tún wáá fi ní rú padà torí pọ́rọ̀ rẹ̀ ní ìsìn ó ti fẹ́ dá wàhálà alẹ̀ lọ́yọ̀ọ́ ọ̀rọ̀ rẹ̀ sì ti fẹ́ dá wàhálà alẹ̀ lé ọwọ́ àárí Aláàfin ó dájọ́ ṣùgbọ́n ẹ̀ṣọ́ ni ẹ rí i pé ilé ẹjọ́ náà wọ́n ní kí á tó dájọ́ ìjọ ní nǹkan kan tó fẹ́ sọ irú ẹ̀ ní ta ní ni nígbà adájọ́ ní pé káwọn tó dájọ́ kí ni no ìṣe Monday òṣùbọ̀ kọ́ ni nígbà wọn àní ni ó ní kẹ́ ẹ tó dájọ́ olúwa mi mo fẹ́ rí ìyá mi NTA show ẹ̀ live wọ́n sì lọ gbé ìyá rẹ̀ wá ojú ń ti ìyá rẹ̀ náà lè yọjú bí wọn náà bá bímọ búbò ṣe ní lè yọjú náà níjọba sọ lẹ́nu torí gbogbo ẹ̀yin ìyá ní ìsọmọ yín ṣe yahoo inú yín dùn náà ìwọ tó tí ì tó jẹun ọmọ tó ti ń jẹun ọmọ ó sì rí i pé ọ jẹ wàṣùwàṣù máa jẹ wàrà máa kú wàrà ó dé àfẹsí ọ̀kánjú ààrẹ tí ń jojú. ń bá lọ gbé ìyá rẹ̀ wá ó ní ìyá mi wá mo fẹ́ sọ̀rọ̀ sí ọ létí gbogbo alárí ó de yín dé ìyá ẹ̀ létí ẹ tiẹ̀ bá wá kílìpù yẹn jáde NTA show rẹ̀ ń gbà ẹ́ ní ẹ̀ ó de yín dé ìyá rẹ̀ létí ni kí ló wí ó ní you make me a thief ó ní ìyá mi ìwọ lọ sọ mí dolè ó ní ìyá òun ló sọ ń dolè ó nígbà yẹn tóun bá jí pẹ́ńsù tóun bá mú wálé táwọn èèyàn bá bóun wálé láti skul wípé ọmọ yín ló jí kinní o ó ní ìyá àwọn ọmọ ìjà ní pé òun lòún fóun ó ní bẹ́ẹ̀ dẹ̀ ni kì í sóun ló fóun tó sọ gbogbo alárí live gbogbo alárí live program yẹn gbà náà tó sì gbé lórí ẹ má bínú lórí NTA Ṣọ̀ún gbọ́dọ̀ ṣe nǹkan kí ló dé ṣé wọ́n ti tọwọ́ bọ prógámù wa ni àwọn ọ̀tá lọ síwájú dé ẹ má bínú bàbá àwọn ọ̀tá lọ síwájú wọn ń tọwọ́ bọ ètò wa ni ẹ má bínú ẹ foríjì wá. Ṣọ̀ún gbọ́dọ̀ wá ṣe nǹkan kàǹkà Aláàfin wa ní Ìgbòde bàbá ẹ pé gẹ́gẹ́ bí òfin ilé ẹjọ́ wọ́n gbọ́dọ̀ ní kí ló fẹ́ kínní wọ́n gbọ́dọ̀ fún láyè òun ò tiẹ̀ fẹ́ fún un láyè gan òun gan ló tiẹ̀ bèrè àyè òun ló bèrè àyè fún rẹ̀ bàbá gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ gbọ́dọ̀ bàbá ẹ̀ṣọ́ ni mí àmọ́ nígbà tí wàá nu túbú náà tọwọ́ yóò fi bá ti mọ́ awóráwo ni bàbá mọ̀ pé pa mí náà ni ṣùgbọ́n jẹ́ kúkú ẹ̀ṣọ́ kí náà ni bẹ́ẹ̀ bí ọ lórí bẹ́ẹ̀ dáná sọ bàbá ẹ̀ṣọ́ kan kì í gbọ́fà lẹ́yìn iwájú lẹ̀ṣọ́ ti ń gbọ́fà ẹni tí ń pa kúkúrú tí ń pa gúngùn tí ń dí àwọn èèyàn yín lọ́wọ́ ẹ jẹ́ lọ kojú rẹ̀ Ẹlẹ́mọ̀ṣọ́ tẹ́rí Ẹlẹ́mọ̀ṣọ́ kì í ṣe orúkọ àbísọ o táìtù ni o orúkọ àwọn ẹ̀ṣọ́ ni o Gbọ̀ǹkà orúkọ ẹ̀ṣọ́ ni o Àgbàlé orúkọ ẹ̀ṣọ́ ni o wọ́n lọ bá wọn ṣe mọ̀ pé ó ti béèrè fún un tó fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ wọn dẹ̀ gbọ́dọ̀ ọ̀nà rẹ̀ but mind you Aláàfin mọ̀ pé kò ní mú Ẹlẹ́mọ̀ṣọ́ wọn òun bo èyí tá a fi jẹ́ Kakanfò gan-an só lè mú ìyẹn tó dá wàhálà alẹ̀ nìyẹn ọ̀rọ̀ Kakanfò ló dá wàhálà alẹ̀ wàláì ká má pààrọ̀ ká má ṣàbòsí Ẹlẹ́mọ̀ṣọ́ lọ́yẹ̀ ẹ̀ta ẹ̀tù sí Kakanfò ẹ̀yìn tí ẹ̀ fi jẹ́ ò lè mú tálàfin Àjàgbó fi jẹ́ ẹ lọ wo gbogbo déètì yẹn èmi èyí sópin tẹ̀jọ́ kàn máa parọ́ ẹ lọ wo ìtàláàfin Àjàgbó ìtàn Ṣọ̀ún tá à ń sọ Ẹlẹ́mọ̀ṣọ́ ẹ lọ wo gbogbo yí ẹ̀yẹ rí pé ńgbà yẹn ni àtìgbà tá a bẹ̀rẹ̀ sí jẹ́ Kakanfò
ìyẹn ló bí òun nínú. èyí tẹ́ ń sọ ń pàwọn nǹkan pàwọn èèyàn àwọn oníṣòwò Aláàfin tí wọ́n ń gbé àdí àti epo torí àwọn Yúróòpù ńgbà náà ti ń wá kíní agbada ńlá wọn tí wọ́n fi ń taná tí wọ́n ra àwọn àdí tí wọ́n fi taná tí wọ́n wàá gbé lọ sí àjàṣe ẹbẹ̀ là ń pè ní Port Novo lónìí. Aláàfin ló ní ilẹ̀ Kétu sì débẹ̀. àwọn ẹni àti epo pupa tẹ̀gbẹ́ bá gbá epo pupa dáadáa ipá wa náà máa fi ta àtùpà ń bì. àwọn ẹni ẹlẹ́mọ̀sọ́ ń dá lọ́nà yóò ti pé kí ni torí tí wọ́n sì fi yan bọ̀dá wa Kakanfò ọ̀rọ̀ pọ̀ ń bẹ sẹ́nílẹ̀ Yorùbá ẹ̀sàjà wọn la máa mú díẹ̀ ẹja máa jẹ mọ́sàárì létí tí bí àṣẹ ẹnìkan mi ọ̀wọ́n ní ó mọ̀ pé kò lè mú un. ṣẹ̀wá nígbà tí dádì wa Ṣọ̀ún táwọn ń bẹ nínú túbú tí wọ́n fi wọ́n sí tí wọ́n ń gbádùn tí wọ́n dá kelúkelú gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ wọ́n ń kọ́ra wọn lóògùn. oògùn kan wá ń bẹ àwọn àgbẹ̀ ẹ̀ṣọ́ ní máa ń ní. àwọn àgbẹ̀ ẹ̀ṣọ́ ní máa ń ní. nínú àwọn àgbẹ̀ ẹ̀ṣọ́ ìkan ti wá tó lóun ọ lọ kojú ẹlẹ́mọ̀ṣọ́ tí òun lè bẹ́lẹ́mọ̀ṣọ́ jà tó padà tí wọ́n dúró náà sínú túbú. òun láṣìírí oògùn wọ́n fún Ṣọ̀ún àtíkè ni. àwọn bàbá wa náà ní ọgbọ́n tó bá fẹ́ sí yẹn báyìí oorun ni gbà tọwọ́ ọmọdé ni. àwọn bàbá wo lóògùn oríṣi méjì ń bẹ. oògùn ń bẹ téèyàn bá ṣe gá tán tán bá bù sórí igá ti jẹ̀dí ni gbogbo jẹ̀dí wọn ó sì lọ lára èèyàn. èmi sì ń bẹ tán bá bù sórí igé èèyàn òdìgbére o Yorùbá kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá o. ó ń tọ́ sí ti bá tiẹ̀ lọ yóò sì ṣiṣẹ́ bó ṣe ti jẹ̀dí náà ni yóò ṣiṣẹ́ tí gbogbo jẹ̀dí ara rẹ̀ ó sì kú o. wọ́n wá fún un láṣìírí o. èyí tẹ́ ẹ wọlé tẹ́ ẹ wò bọ́fà yẹ ọ̀bá ràn ìbọn ìyọ́ ràn wọn ò kò sí ìbọn ńgbà náà ìbọn ò sí. ọwọ́ á lọ táwọ́ sí ni wọ́n sì jà tí Ṣọ̀ún bá fẹ́ bàjàjà ogun kò lè mú un. àwọn tó jù lọ ṣe ọwọ́ nígbà ọ̀rẹ́sẹ̀ òun náà kọ́ àwọn èèyàn lọ ọgbọ́n àwọn Oníkòyí gbogbo àwọn Àrẹ̀sà àtolúgbà àtàwọn àlógbògbọn náà wọ́n dá èèyàn jọ fúngbà wọn ti gbọ́ because wọ́n fún un láàyè kọ́ lọ́ọ́ múra torójú ogun ní lọ. wọ́n tẹ̀ mà pẹ́ sọ ni kò ní í ságun. nígbà òde bẹ́ẹ̀ bàbá wọ́n wára wọn wọ́n ríra wọn ọmọ ibi tí Ṣọ̀ún ẹlẹ́mọ̀ṣọ́wọ́ ọ̀pamọ́ ẹ̀ tí ọ̀lọ́ kó lójú ni ó níbi tó fi ṣe bùbá ìwọ tó débẹ̀ bí ìgbà tí Sàkàrà wà bẹ́ẹ̀ wo ni tí ń dúnkokò mọ́ wa ń gbà náà ẹni tí ọ̀lọ́ ọbẹ̀ lẹ́ mọ́mọ́ bí ọ̀wọ́ ẹni tí ọ̀wọ́ ọbẹ̀. ẹlẹ́mọ̀ṣọ́ wá dàbí Sàkàrà wù gbà náà. Ṣọ̀ún wá lọ bá bàbá ẹ̀ṣọ́ ni yín ẹ̀ṣọ́ ni mí ẹja àjọjà táwọ́ sí ni tẹ́ ẹ bá ṣẹ́gun mi gbogbo àwọn ẹ̀ṣọ́ tó bá mi wá ẹ̀wọ̀n tó di tiyín àmọ́ tí n bá ṣẹ́gun yín gbogbo àwọn ẹ̀ṣọ́ yín wọ́n di tèmi. ibi ìdí Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ sí ní kún láti pilẹ̀ ònu. wọ́n gbà wọ́n jọ já táwọ́ sí wọ́n kàn ẹ̀sẹ̀ dánwò àmọ́ nígbà tí ara bí ṣẹ́rẹ́ àwọn ẹ̀ṣọ́ ẹ ti máa wà wọn níjà bẹ́ẹ̀ ṣe máa ń múra àwọn ẹ̀ṣọ́ náà máa ń múra bẹ́ẹ̀ tí wọ́n bù nǹkan èmi ò lo àgọ̀ tó fẹ́ páúdà yìí àtíkè yìí lu bàbá wa Ẹlẹ́mọ̀ṣọ́ lẹ́sà àti àbá ń ṣe bẹ́ẹ̀ àfi wo nílẹ̀ kò jó tutù ó gbérí wọn òkè ní lójú gbogbo wọn àfi éwú ojú Tàfárelé là ń gbọ́ orí Ẹlẹ́mọ̀ṣọ́ relé o lọ́wọ́ á gbé inú gbá lọ́wọ́ á gbé padà wá fún Aláàfin. ìdínú tAláàfin fi wá yọ̀ǹda fún kó máa jẹ́ olórí gbogbo àwọn tó ń bẹ lágbègbè àwọn Àlóńgó
ẹgbẹ́ Àlóńgó nínú àwọn ẹgbẹ́ tó ti pẹ́ jù nílẹ̀ Yorùbá ni ló jẹ́. Tá a bá yọwọ́ Pẹ̀lúpẹ̀lú ilẹ̀ Èkìtì, Àlóńgó ẹgbẹ́ tó ti pẹ́ nílẹ̀ Yorùbá ni. Pẹ̀lúpẹ̀lú ilẹ̀ Èkìtì lèmi sì ń mú ní nọ́mbà 1. Ìwádìí ìjìnlẹ̀ ò tí ì sọ fún mi pé ẹgbẹ́ míì tó ń bẹ tó tún ju ti Pẹ̀lúpẹ̀lú ilẹ̀ Èkìtì lọ. Lẹ́yìn náà ni Àlóńgó. Ìlú 5 ni àwọn Àlóńgó tó di Ògbómọ̀ṣọ́ lónìí. Ìlú àwọn ẹ̀ṣọ́ ni. La fi ń sọ fẹ́yìn ọmọ Ayílára. Ó sì ní tó gbé yín dògbómọ̀ṣọ́. Ó gbé yín tó gbé yín dògbómọ̀ṣọ́. Ìjà tẹ́ ẹ dálẹ̀ yìí náà ni àwọn bàbá yín Òjó àti Ṣìyànbọ́lá tí wọ́n jà, tí wọ́n para wọn. Ìkan fà sọ́yọ́, ìkan fà sí Ìlọrin. Sẹ́lẹ̀ mọ̀tàn débẹ̀. Iná ẹ̀lẹ́tún ti wá dálẹ̀. La fi ń sọ fún yín pé ẹ ṣọ́ra. Torí ẹ fọ́kò yìí, ẹ fogun fọ́, ẹ fọ́kò yìí. Èyí náà lẹ fogun fọ́kò yìí. Ṣé wọ́n fi ṣe yín ni? Ṣé wọ́n fi ṣe yín? Ṣé wọ́n tó fi ṣe yín? Ọ̀rọ̀ yìí lọ́wọ́ adigun wa tó ń gbàgbé ń gbàgbọ́ ọtí ńlẹ̀ Yorùbá. Torí táwa bá ti sọ tẹ́ ẹ̀ bá gbọ́, àwọn òwú tàbí wọ́n sọ fún yín pé àfi tá a bá dákẹ́ tí bá fọ́ lẹ́ràn kò sí tàtàwọ̀ ò lè wú o. Àfi tọ́lọ̀ fi dán ni pé mọ́fẹ̀ẹ́ ṣèyẹn rẹ̀ tó bá ti dákọ bàbá rẹ̀, bí bàbá rẹ̀ bá wúre aṣọ, bí ọ̀bá wúre aṣọ. Ìdíwánu orí ni Ògbómọ̀ṣọ́ wá ń gbà bọ̀ tó fi wá dayé Tóyèjì Àkànní Alébíoṣù. Kí Adégún Oníkòyí kó tó wá lọ gbé Kakanfò Ayédèrú Ẹdùn dìde kọ́mọ jẹ́ antagonist rẹ̀. Wàhálà náà la fa títí Ẹdùn tí bàbá yín fi jẹ iná lọ́tàn lọ fún àwọn lọ́tàn bàbá yín Adégún Oníkòyí lọ fún àwọn Ìlọrin tí wọ́n fi pa. Ẹlẹ́mọ̀ta kí náà lọ́wọ́ àgbẹ̀yìn Ẹdùn tó dalẹ̀ bàbá yín Ìlọrin lọ́pọ̀ òun náà wọ́n gé orí rẹ̀ báyìí wọ́n wá fi kọ́gi náà fi ṣẹ̀sín dé Ìlọrin ní Ẹdùn Ayédèrú Kakanfò. Ẹja jókòó jẹ́. Ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn dálẹ̀ Yorùbá rú. Àtẹ̀yìn tá ẹ̀ ń dá sọ̀rọ̀ ọ̀rọ̀ pé Ṣọ̀ún jẹ́ Kírísítẹ́nì kọ́. Ìbáà jẹ́ Mùsùlùmí ní bẹ́ńbẹ́, ìbáà jẹ́ Kírísítẹ́nì, ìbáà jẹ́ lẹ́sìn ìbílẹ̀, ọba lọba ń jẹ́ nílẹ̀ Yorùbá. Òun ló sì nílùú ẹ̀, àwọn bàbá rẹ̀ ló nílùú ẹ̀, àwọn ẹlẹ́dẹ́ bá lálejò. Ẹ sì fogun kọ́ mọ́sálásí, àmọ́ wọ́n fún yín lẹ̀ ẹ kọ́ mọ́sálásí. Ẹ fogun kọ́ chọ́ọ̀chì, ìlú ló yọ̀ǹda lẹ̀ fún yín ẹ kọ́ chọ́ọ̀chì. Torí yín ọ̀bá pé ẹjọ́ ó pé àwa yìí Mùsùlùmí làwa, Mùsùlùmí làwọn bàbá wa. A ní nǹkan míì tá à ń rán ju Ìsìláàmù lọ, ṣùgbọ́n yín ọ̀wá ní ká wá dojú àṣà bolẹ̀. Kò ní ká dojú àṣà bolẹ̀. Bẹ́ẹ̀ bá sì ti ń gbèrò á máa fìtàn rán yín létí. Ẹ̀yin ilé Ayílára, wàhálà tẹ dálẹ̀ lọ́jọ́ sí ọkàn gbogbo ilẹ̀ Yorùbá ńlá ń rán lọ́wọ́ dòní tí bàbá yín Adégún Oníkòyí dálẹ̀. Lẹ́yìn náà tó ti bẹ̀rẹ̀ ní sẹ́gbẹ́ ẹ ti ń fà lé yín jẹ́jẹ́ àjẹ ìmáàmù àjẹ ìmáàmù lẹ́tí fàdé gbogbo ìlú yìí. Ìmáàmù náà sì ti bọ́ sórí múmbàrí náà ti ń jábọ́ náà ti ń sọ̀rọ̀ ṣé bí ìmáàmù ṣe ń ṣenu náà ti ń jábọ́ yìí. Ayé social media sì ní a ó bá yín gbọ́, a ó bá yín dá sí i, a ó bá yín sọ, àwa ó sọ ìtàn kan pẹ̀lú. Ẹkúmọ̀ mi tó bá di bí ọ̀rọ̀ ọ̀tàn bí tàn ṣe wálé ni ó ṣe sọ ẹ sì lè rí mi bí ṣe nǹkan kan torí pé iṣẹ́ èmi kọ́ níṣẹ́ ní rán mi wá èmi kọ́ mo rán mi tó rán mi wá. Ẹ bá sì fẹ́ mẹ́rin tó rán mi wá aṣẹ̀dá ló rán mi wá. Gbogbo ẹ̀ borí gbogbo tẹ́ ń sà lẹ́yìn ọ̀tá ẹ̀yìn sọ pé àwọn tí Ayílára kọ́ tó rẹ́ lómi máa ń ṣe ọ̀rọ̀ gbọ́ o.
láwọn ọ̀tá gbogbo ọwọ́ tẹ̀ ń gbé láàrin èmi rèé o àràbò tàbí fi bẹ́ẹ̀ ṣètò èmi ni mo mọ tí wọ́n ń ṣe ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ Ọlọ́run jù wọ́n lọ wọ́n wò pé táwọn ọwọ́ àwọn ọba ka ẹja gbà bí bó ti kọ́ ọmọdé yẹn ọmọ dídóko tó oko náà lọ́mọ bá kùkùté mo sọ fún mi láwọn ará bí ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n ò sì lẹ́mìí ìdáríjì oògùn burúkú ń bẹ lọ́wọ́ wọn fúlàní kìíní kan kèfèrí ayé ọ̀run ni wọ́n oògùn burúkú àǹjẹ̀nú gbogbo ẹ̀ ní ń bẹ lọ́wọ́ wọn ìbẹ́ sì ti gbé wò ó ti fọmọ yín lọ́wọ́ mo máa ń sọ fún yín àfi bá ti pé ìtàn yìí gangan gbà tèmi náà fẹ́ bẹ̀rẹ̀ ó wù mí pé mo fẹ́ lọ fi kíní méèkì owó ni ìtàn wúwo ó wúwo ju rin lọ ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yà alábọ̀dé tẹ́ ẹ bá mọ ìtàn àwọn sọ ìtàn fún yín kò sẹ́ńtẹ́mi ò sì lè yagi ìtàn pa sẹ́ńtì lè yagi ìtàn pa ẹ dákun ẹ̀yin àgbààgbà nílẹ̀ Ayílára l'Ógbómọ̀ṣọ́ ẹ pé síbi tẹ́ ẹ ń pé sí ó ti ń jọra wọn bọ̀ báyìí ẹ̀yin àgbààgbà nílẹ̀ Ayílára l'Ógbómọ̀ṣọ́ ó ti ń jọra wọn bọ̀ Ògbómọ̀ṣọ́ tí bàbá ayé gbógun tì lọ́jọ́ sí tẹ́ ẹ fẹ́ kó tú nígbà tí Ìkòyí pàpà wàá tú ilẹ̀ sálọ tẹ́yìn fi débẹ̀ nù àbẹ sẹ́ẹ̀mà tábẹ́ ṣe débẹ̀ ń sẹ́ẹ̀mà pé ọmọ bàbá méjì ní ẹ̀ jàjàkú akátá wọ́n sì para wọn ìtẹ́ ń ṣe yọ ọ̀jọ́jú wọ́n lọ fọlọ́pàá mú yín wọ́n ń lù yín wọ́n ń lẹ̀ yín lóko wọ́n ń tẹ̀wọ̀n àgbàlagbà ibẹ̀ ṣe dálẹ̀ ìjọsìn náà nù àbí ṣé kí n máa bọ̀ lọ́la kí n wá ran yín létí kí n wá fìtàn ran yín létí. sẹ́lẹ̀ ẹ̀mẹ̀pẹ́ lọ nínú àwọn bàbá yín lọ gba láwà nínú Ògbómọ̀ṣọ́ Aláàfin ti fi ìyẹn jọba ìkásì lọ Ògbómọ̀ṣọ́ lọ gba láwà ní sọ́wárí ṣé láwà nínú ẹ̀ lẹ́wà ń wé ní kò yí ìdí odò ní. tẹ́ ẹ sì para yín lórí ọ̀rọ̀ oyè iná ẹ̀lẹ́ tó ti dálẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù náà ni láwà ní jẹ́ fún yín jọ́ náà lọ́hùn lára àwọn bàbá yín tó tẹ̀lé wọn lọ iná ẹ̀lẹ́ wá ń dálẹ̀ jẹ́ bú náà ní sì tún bẹ lára yín. ìntí ìfẹ́ mẹ́nu bọ̀bẹ̀ èmi ń wò yín ìran ni tẹ́lẹ̀ bí bàbá mi Ayọ̀ Fáyòsé ṣe mo lúgọ bí àdán tẹ́mi ń wò yín ìpè àwọn ọmọ yìí ò sì mọ̀ pé bàbá àwọn bẹ́ńbì tó yọ sọ̀tàn o ẹ dákun àti mọ́mú Ògbómọ̀ṣọ́ àti gbogbo ilé Ayílára ẹ jẹ́ kẹ́nu ó sì lára fọ́kéèmù yín torí ọ̀dà bíi pé gbogbo báwọn èèyàn ṣe ń sọ fún yín ẹ ṣe sùúrù wá sí gbóná làwọn ó ṣe àwọn ọgbà yín ń gbólóhùn ni àwọn ọgbà yín ń gbólóhùn ẹ mọ tẹ́ ẹ sọ Ìkòyí dì ṣé bí Ìkòyí ṣe mọ lónìí ló ṣe rí ń jọun so iná ẹlẹ́fọ̀ọ́ àbọ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ ajẹ́bẹ́ ẹ padà sí Ìkòyí ní ilé bàbá yín gbà náà aláwo dí ẹni tọrọ òdodo ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ẹ̀ tí ò lè sọ ẹ padà sí Ìkòyí ilé bàbá yín ẹ lọ bá bẹ̀ jẹ́ ṣé ẹjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni kí ló dé tí ẹ bá ń dàrú síbẹ̀ àwọn gbogbo àwọn bàbá wa yìí àwọn àfáà ńláńlá ti lọ gbogbo ẹ lọ nírọ̀wọ́rọsẹ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gẹ́ tá a bá ní kíní gan wọn ọ̀bá yé jẹ́ mọ́ èyí tẹ́ wálé ilé àwa la nímọ̀nà lọ́wọ́ o àwa la lẹ́lẹ́sìn o àwa náà ní ìrọ̀lẹ́ àbẹ̀tá ẹ̀sìn náà kọ́ là ń ṣe ẹ lọ wọlé social media nígbà tí kan parọ́ mọ́ mi tó tún bú mi tó ní mo gbẹ́ran wọ́n mú mi lọ Ṣóńdí wọ́n mú mi lọ Ìkòyí gbogbo ayé ní ọmọ ọ̀dà ẹ̀yìn tí wọ́n lọ sálẹ́wọ̀n tí sì ń ṣètò mo wá pe lọ́ọ̀yà parí ìwé rẹ̀ ipe kí wọ́n gbé tí lọ́ọ̀yà ti parí ẹ̀ tá a sì ti gbégbèsè dópin àmọ́ kí ní ká sì tún wá máa bà mí lẹ́rù pé kí ni mo fẹ́ fìyà jẹ èèyàn fún ìyẹn lè bà mí lórúkọ jẹ́ ò lè bà mí níwà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní mọ̀
ọ̀dà nígbà ẹni tí ọba tó mi tí ń bá mi fa wàhálà àjẹkùn ìyà ní ọ̀jẹ̀ àwa la fún un lọ́jọ́ pé ọjọ́ báyìí bá pé tí ọba rẹ́ńdà apology ń gbégbèsè tọ́lọ́mbà lọ́jọ́ náà ní bèmí gan láyé ńkọ́ kí lẹ́yìn olólùfẹ́ mi fẹ́ sí tọ́lọ́mbà lọ́jọ́ tí mo fún un tí mo dá fún yẹn pé kó lọ tọrọ àforíjì o tàbí kó mẹ́rin ẹ̀ wá pé lóòótọ́ ni mo ṣe nǹkan báyìí tọ́lọ́mbà lọ́jọ́ tọ́jọ́ náà bá pé bá mi láyé ibi tí wọ́n máa sọ ni pé àwọn ọ̀sọ́ ìpè táwọn sẹ́ńgbà náà ó ṣiṣẹ́ ẹwà dẹ́mọ̀ dàlú tí bá ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nù ẹ sì máa wo gba àwọn ìdílé tí wọ́n ń dà lúrú yìí bí ọba sọ máa lẹ́nu wọn alábọ̀dé ọwà nù wọn. gbogbo àwọn àfáà tí wọ́n ń jà ẹ sọ fún wọn kí ni achievement kí ló dá kí ni tẹ́ ń gbè sínú àsùnwọ̀n orílẹ̀-èdè nàìjíríà àfi ká ẹ máa jẹ́ sàárà ní tí nàìjíríà ń jẹnẹrétì lára yín rèé o ẹ̀yin àfáà ọ̀yà àfi wàhálà yìí náà là ń jẹnẹrétì lára yín ẹ̀dá kan tí nàìjíríà ń jẹnẹrétì lára yín o iye táàsì báyìí lẹ́ ń san o gbogbo mọ́sálásí o iye táàsì báyìí là ń san o iye àwa gbogbo iléeké ta ní o iye táàsì báyìí là ń san lórí iléeké o àfi kíjọba ó tó pè yín náà múámúá náà ni a fẹ́ lọ ṣàdúrà nílé ìjọba o ẹ̀yin náà lẹ̀ tó wá níjà gbádùn lọ ẹ̀fẹ́ sinmi ni. ó jẹ́ ó yẹ kó lè dé títí ọ̀sẹ̀ tí a fẹ́ kó sí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí Starlink wá òde ìjà àjọ àwọn àfáà tó ti lọ inú wọn ni bàbá wa Sheikh Adam ẹ̀yin náà gbọ́n tí wọ́n sọ nígbà Awólọ́wọ̀ kú ẹ̀yin náà gbọ́n bàbá wa Sheikh Adam ni. قدرتي عظمت بك الجماعة قدرتي عليك آدم أزكى تحية. Awólọ́wọ̀ ní kí Sheikh Adam sọ nígbà Awólọ́wọ̀ kú. àwa bẹ̀rẹ̀ sí ronú wípé kí ni jáde kí láyé náà àṣàyè rèé báyé tí rí rèé àṣẹyìn á máa kú báyìí ẹnà rẹ ti kú sí lásìkò ẹ̀ tí ò retí ikú síra rẹ̀ nígbà náà yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù èèyàn bá kú yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀mù èèyàn bá kú yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ńlá bá kú dáa nífẹ̀ẹ́ sí. Awólọ́wọ̀ wa kú ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọ̀mọ̀wé Nàìjíríà ń jẹ́ àjálù fún gbogbo àwọn ọba ní Nàìjíríà ń jẹ́ àjálù fún mùsùlùmí àti kèríyó àti kèfèrí àti gbogbo ọ̀ràn tọ́wà Nàìjíríà. Wáàsí bẹ́ẹ̀ wáàsí tá a fẹ́ ṣe ẹjọ́ méjì. Sheikh Adam ni lórí ikú Awólọ́wọ̀ ẹ̀yin àfa Indomie generation níbo lẹ́yìn ti rí wáàsí tiyín níbo lẹ́ ti rí tí a ti yín. Falsafatul hayat ìbéèrè wípé kí ni ayé tá a ń lò náà kí láyé náà kí ni wíwá ayé kí ni bíbẹ̀ láyé kí là ń ṣe láyé kí ni parí iṣẹ́ wa láyé bá a bá kò láyé ká kí là á padà ṣe kí ni nǹkan ṣe kalẹ̀ ó padà dà kí làwọn náà padà dà. iná ní falsafatul hayat àwọn onímọ̀ àwọn a máa wá ṣiṣẹ́ léyìí ní lórí béèyàn ńlá bá kú báyìí ẹ rí i pé iṣẹ́ náà wọ́n ti ń ṣe kó wá ń ṣe lọ́dọ̀ ara rẹ̀ kó wá ń bira rẹ̀ léèrè wípé ayé yìí bó ti rí náà ní àbí bẹ́ẹ̀ kọ́ òun bẹ láyé àbí òun ò sí láyé òun wáyé ní àbóhùn ọ̀wá kí òun dà ń bẹ̀ báwo lòun ṣe lè ṣe tóun ò fi ní ikú ìwé ẹni táàrẹ ti kú sí òun ló kú yìí. tọ́wọ́ àyà yìí lẹ́nu wípé à ń ṣe tàbísírì lọ́wọ́ àwọn sọ̀rọ̀ Awólọ́wọ̀ tó kí n sì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni èèyàn ni bẹ́ẹ̀ ni èèyàn kékeré kọ́ ọ̀tá rẹ̀ mọ̀ pé kì í ṣe èèyàn kékeré. Sheikh Adam yẹn Awólọ́wọ̀ kú èèyàn ni kìí ṣe èèyàn kékeré kódà ọ̀tá rẹ̀ gan mọ̀ pé kìí ṣe èèyàn kékeré èèyàn àfa
ẹ tí ẹ bá ti ṣe mùsùlùmí èèyàn kékeré ni lọ́dọ̀ yín ìjọ sì ti ń pariwo fún wa náà dìdìrín òpònú tó bọ́ sórí social media tó ń sọ̀rọ̀ pé nìkan ó wọ̀ náà fóònù tó ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ènìyàn mọ̀ sí dákọ̀ fóònù tí wọ́n ṣe nílẹ̀ lárúbáwá mú wá fún wa àwọn tó ń ṣe fóònù tó dáa jù láyé China àti India ni China àti India ojoojúmọ́ ni India ń develop ní technology ẹlẹ́bọ làwọn náà àwa táyì ṣẹlẹ́bọ èwo la ṣe o àti Christian wa Nàìjíríà àti Muslim wa àtẹlẹ́sìn ìbílẹ̀ wa ẹ wá sọ̀n tá a ṣe àfi wàhálà sá lórí social media Awólọ́wọ̀ nu ibi àfojúsùn àwọn eléyìí gbogbo yín ẹ̀ ń lọ Mẹ́kà lónìí Awólọ́wọ̀ ló gbé ìrọ̀rùn kalẹ̀ fáwọn Mẹ́kà ọkọ́lé táwọn alálàájì ọmọ dé sí ebi abẹ́ bíríìjì làwọn ará Ọ̀ṣun sùn sí tá a rí láàjì tó lọ abẹ́ bíríìjì ni ló sùn sí áàjì ti di bóyá lọ́dún báyìí bóyá 8.5 million ní áàjì 8.5 million èmi ọ̀lọ́ àwòsùnbí láì pọ̀ tàka lọ́wọ́ ní jẹ́ rírú rẹ̀ 8.5 million tí mo mọ iye èèyàn tí wọ́n gbọ́ bùkà níbi débi ti ń pa wáì ọlọ́run tó ní ká lọ áàjì náà tó gbé fẹ́ni tó bá lágbára tọ́nà sì dá èmi 8.5 million bọ́ mo ti bẹ́ẹ̀ náà mi ń lọ ẹja fi sàánú ara wa iná ni ìgbà yín dẹ́ lọ sí ẹ̀sìn àwẹ̀ yín lọ́dọ̀ abẹ́ irun yín lọ́dọ̀ abẹ́ sàká yín lọ́dọ̀ abẹ́ ìmọ̀ọ́nì yín lọ́dọ̀ abẹ́ tó ṣe pé ájì náà lẹ́múra kankan sí tẹ́ ẹ̀ lápá láwùjọ èèyàn Awólọ́wọ̀ náà ló ṣe ájì tó jẹ́ rọrùn Awólọ́wọ̀ náà ló ṣe ájì tó jẹ́ rọrùn Christians ni Sheikh Adamu sínú àwọn àáfàá òun rọ iná fi sọ náà sì fi ròyìn gbogbo dáadáa t'Awólọ́wọ̀ ṣe wá sí ẹ̀ ń bẹ lórí YouTube Kí Láyé ni tẹ bá ti tẹ Kí Láyé Sheikh Adam Kí Láyé yóò gbé wá fún yín tí wọ́n ṣe nígbà tí Sheikh Adam kú àti nígbà tí bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú Sheikh Adam ṣe wá nínú wá tẹ̀síìrì Ramadan nínú mọ́sálásí sí ni. ọwọ́ àkùsọ́wọ́ àwa ilẹ̀ Yorùbá kí là fojúsùn Awólọ́wọ̀ iná ẹ̀ ní pé kílẹ̀ Yorùbá ó débi gíga láti ìgbà t'Awólọ́wọ̀ ti wá lọ ẹ dákọ̀ ibi gíga tílẹ̀ Yorùbá wà ẹ dákọ̀ ibi tó wà ládàradàrà ọ̀ràn ìjọ tẹ̀ tí ń gbọ́ tí EFCC mú gbá wọ́n mú gbà wọ́n kò fẹ́ẹ̀ sí stéètì kan tí EFCC ò ní tọwọ́ bọ̀ ǹjẹ́ wọ́n tọwọ́ bọ̀ ìpínlẹ̀ Èkó rí kí ló dé tí wọ́n fi lè tọwọ́ bọ̀ ìpínlẹ̀ Èkó owó tíjọba àpapọ̀ kó fún ìpínlẹ̀ ni wọ́n ń béèrè lọ́wọ́ ìpínlẹ̀ pé bó o lẹ́sẹ̀ náà ẹ má sì mí gbọ́ owó tí ìjọba àpapọ̀ fún ìpínlẹ̀ tí wọ́n wá rí i pé wọ́n tọwọ́ bọ̀ wọ́n jí ni wọ́n náà nàkúnà ni wọ́n ń béèrè ìyí tí wọn ò fi lè rí béèrè lọ́wọ́ ìyí tí ìpínlẹ̀ Èkó ń rí gan ju tíjọba àpapọ̀ ń fún wọn lọ ìdínú tí wọn ò fi lè rí Tinubu EFCC ò fi lè rí ibi léèrè ọ̀rọ̀ Fáṣọlá EFCC ò fi lè rí ibi léèrè ọ̀rọ̀ Ambode EFCC ò fi lè rí ibi léèrè ọ̀rọ̀ Sanwó-Olú EFCC ò fi lè rí ibi léèrè ọ̀rọ̀ ìtí àwọn gan ń rí àwọn gan tó ń ṣàánú ìjọba àpapọ̀ ni torí pé ọrọ̀ ajé Áfíríkà Nàìjíríà ló wà ní nọ́mbà 1 Lagos State ló wà ní nọ́mbà 4 ẹ wá dúró 54 country kọ́lá ní Áfíríkà 50 orílẹ̀-èdè ní Lagos State jùlọ nínú ètò ọrọ̀ ajé ẹ wá bá ń béèrè kí ni ìjọba àpapọ̀ fẹ́ fún wẹ tó fẹ́ béèrè o ìlà ń sọ fún yín lẹ́yìn ìpínlẹ̀ Èkó ẹ̀yìn ìpínlẹ̀ yòókù náà Ìbàdàn lọ dé ilẹ̀ Ìbàràpá lọ dé Òkè Ògùn lọ dé Ògbómọ̀ṣọ́ ẹ bá ń béèrè ìbílẹ̀ ṣe pọ̀ tó já mójútó ètò iṣẹ́ àgbẹ̀ ibo láti mójútó nígbà táwọn Fúlàní ń lé wa tẹ́ fi màálù boko jẹ́ ẹ̀kẹ́ tó yẹ ká gbé ọ̀tà ní 500,000 màálù ó sì jẹ́ nígbà wọ́n bá fún lówó èmi ò fún ẹ̀yin ní 50,000 kọ̀tán àwa là ń bá wọn bú àwọn màálù wa sáàmù pé irú Fúlàní lẹ́ǹsẹ̀ Ọlọ́run ó fìyà jẹ yín gbogbo ẹ̀yin olórí wa tẹ́ ń gbàbọ̀dé fún wa àwítàwé ẹ̀yin dìdì nìkan kóra yín jọ mí ìfẹ́ mọ irú èèyàn tí ń bẹ́ẹ̀ nù yín
ìwé àdéhùn láàrin yín àti Fúlàní kò ní yẹ yín láì ní jèrè gbogbo yín pátápátá tẹ́ ń dalẹ̀ Yorùbá àdéhùn láàrin àwọn wa àtàwọn wo lẹ́yìn àwọn bàbá wo ìbá Fúlàní ṣàdéhùn nílẹ̀ yín àdéhùn ni pé ọ̀dà ẹ̀yin àgbẹ̀ wọ́n máa lọ wọ́ọ́rọ́wọ́ o pẹ̀lú màálù wọn o ẹ̀yin náà máa dáko yín wọ́ọ́rọ́wọ́ o ẹ múra sí i ewé àtẹ ìbáta pọ́n wàláhì ewé àtẹ ìbáta pọ́n ìwé àdéhùn pẹ̀lú Fúlàní lórí kíni ṣé kí Tinubu ó fi lè ṣe ẹ̀kejì ni àbí kí wọ́n má lè l'Ábùjá ẹ wá sọ fún mi Fúlàní aládéhùn Fúlàní ládéhùn kò sí orin tí Fúlàní máa ń gbọ́ sétí tẹ́ ẹ̀ bá ti lé wọn pa kẹ́ ẹ lé wọn kúrò lórí ilẹ̀ yín àlẹ́ mi sì ń bi yín ẹ̀mí ẹ jáde wá sọ fún mi pé in tó jẹ́ in tá a fi lè máa fọwọ́ wọ́nú ni wípé báwọn Fúlàní náà ṣe ń pa àwọn èèyàn tí ń kidnap èèyàn tí ń ba nǹkan wá jẹ́ àwọn ọmọ wa náà ń bẹ lọ́dọ̀ wọn náà táwọn náà ń dẹ́rù ẹ̀ wò tí ń kidnap àwọn èèyàn wọn tí ń ba nǹkan wọn jẹ́ ìwálẹ̀ péra yín jọ ẹ̀yin ṣùgọ́mù ìwálẹ̀ ń tọwọ́ bọ ìwé àdéhùn mo sì ń bọ̀ wá bá yín o mo sì ń bọ̀ wá bá yín ẹ̀ ń tọwọ́ bọ̀ ìwé àdéhùn tí ó pa yín tẹ̀ ń tọwọ́ bọ̀ ìwé àdéhùn àṣẹtẹ ilé pera yín jọ ẹ ní forest guide kẹ ẹ kó àwọn fijilantẹ jáde owó tẹ ẹ wéèsì ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ ẹ gbà á ìwé àtàmọ́ bàtà pọ́n ìjọba ẹ ti ń gbà kí lẹ fi ṣe ń táwọ́ lọ́wọ́ fi ilẹ̀ yìí ẹ ń ṣàdéhùn pẹ̀lú àwọn àgbẹ̀wò mo wo gba àwọn tẹ́ ń pera wọn lágbẹ̀ àgbẹ̀dánú yín. ẹ̀yin abẹ́gúndé àwọn abọ́yadé ni wọ́n ní àbọ́lọ́ya kódà ìjà nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá Awólọ́wọ̀ ní ọ̀sápá rẹ̀ látìgbà tó ti lọ náà ojú kan náà la wà ó wá ń bàjẹ́ sí ni àwa ń láwọn nǹkan kí nǹkan bẹ́ẹ̀ bá rò pé lè da ẹja tari ẹ̀ wájú tó bá débẹ̀ tó bá ti rówó orí rẹ̀ ti dàrú. wọ́n jọ náà iná ọ̀dọ̀ wálẹ̀ a sì ń lo pípé mítà ìtẹ́ sọ ni pé àwọn kan wọn ò sanwó ìtẹ́ fi jọ èmi náà tèmi náà nígbà tí òṣìṣẹ́ tí ó gbèjà mi mínísítà tí sì jẹ́ mínísítà of power ọmọ Ìbàdàn ni o ẹ dákọ ẹ fi fídíò hàn mí láti ìgbà tẹ́ ti yàn ní mínísítà transformer ẹyọ kan báyìí tó bá gbé wá ọ̀dọ̀ ti wà nídò nínú ìjọba ìbílẹ̀ mọ́kànlá tí ń bẹ ń bàdàn ìbò tó gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé ìdọ́nbì náà ti rí torí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sẹ́nẹ́tọ̀ Sàràfàdíìnì Àlíò wádó wá ṣe kàńpé ó sì tún wọlé torí bò lójú kan lájì wọ́n sì yọ náà wálẹ̀ àwa táwa dìbò fún Tinubu tó fi pé nìbàdàn ọ̀dọ̀ wa ló ti kó ìfà ìbò wọ́n sì yọ náà wálẹ̀ láti bí oṣù méjì kí lẹ́sẹ̀ wa wọ́n ní owó tẹ́lẹ̀ kọ́ yẹ kọ́ máa wọlé kọ̀ wọlé ẹ̀ wá gbà wá kò dá báyìí ẹ̀ ní jèrè àtúbọ̀tán yóò ní dá bẹ́ẹ̀ ṣe fara ní wáyìí epo wá ní ra ẹ̀ lójoojúmọ́ nígbà epo tí ìwọ̀n epo 5,000 láwọ̀ra manage níṣẹ́ epo 10,000 naira ní 300,000 naira yẹn ní lóṣù ẹ sì rò pé ààrẹ rìn sí yín wàláhì àṣepè fún yín bẹ́ẹ̀ ṣé wò pé kí ti wọ́n ta ká má lè gbọ́ bùkátà ká má lè rí jẹ ká má lè rí mu wàláhì báwa náà fẹ́ ní ṣépè fún yín ṣé ẹ mọ̀ táwa náà sọ bẹ́ẹ̀ ní jèrè gbogbo ẹ ti fara ni wọ́n Ọlọ́run fara ní ẹni tí ó sì fẹ́ kíjọba Tinubu ó sọ ṣe àṣeyọrí òun náà ní láṣeyọrí mo mọ̀ pé mo kú mọ́ Tinubu tí mo rí gbogbo yín ní ọgbọ̀n dànù ẹ rí pé mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá sì lè yín dára mínísítà lẹ́ẹ̀lẹ́ o àwa ilé ìlànà kí mínísítà náà ẹ̀lẹ́ o ìyẹn kan ládàra dẹ́ o sí kí ló dé tí bá ṣe máa bórílẹ̀-èdè yìí lọ ni gbogbo ẹ̀ wá ń dàrú gbogbo ẹ̀ ń dàrú bó bá lè bàjẹ́ kó bàjẹ́ torí pé pírẹsidẹ́ǹtì ò sí ilé ẹwọ tí wọ́n sọ epo dì mo sì sí nǹkan kan tó mú ọrọ̀ ajé iná ilẹ̀ ń wí fún wa a sì ní pé kọ́fọ́ ọ̀tọ̀ gbẹ́gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ ìdání a ní èdè paripa padà sí regional system àbí ṣé dandan ni ẹ lè padà àmọ́ tó tẹ́ kó wá sí bí wèrè tẹ́ kó wá sí
ẹ lè ṣe lójú ẹsẹ̀ àwọn àmọ́ ẹ̀dọ́jọ́ sí i tó bá di yí ẹ̀ báyìí wo táwọn Fúlàní ó tún dàrú tí Tinubu ọba fi lè rí ṣe báyìí tó bá dé àlè ṣàdúrà fọ I'm telling you ọmọ olódò òde èpè láàfin pọ́ torí táwọn náà lọ fúnlẹ̀ Yorùbá ni ìwọ ló sọ o Yorùbá ló kàn yóò ní pé ogún gbogbo wa Yorùbá tó sì kàn èmi ló kàn ẹran mi lọ ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá láàárọ̀ lọ kò sí tó lè ṣe wá sojú wa dáadáa o Awólọ́wọ̀ lọ ó sojú wa dáadáa ó ṣèwọ̀n tó lè ṣe gbogbo Oòduà investment company wọ́n bàjẹ́ nígbà Tinubu dé Tinubu yìí náà ta fi hàn pé lè yí ọ̀dà ni wípé Etí Ọ̀sà àwọn náà ní kinní wọn Tinubu lọ́ọ́ dà papọ̀ tèkó pọ̀ mọ́ tí gbogbo ilẹ̀ Yorùbá ẹja wà lẹ́yọ kan ọwọ́ àkùsọ́wọ́ àwọn tí wọ́n fi bẹ́ẹ̀ ọba wù yẹn ṣe dáadáa wọ́n gbé onet dé Oòduà telecommunication àmọ́ láríjà rẹ̀ mọ́ gbogbo ẹ̀mí ẹ̀ tó bàjẹ́ náà ni kí ló dé kó dá báyìí tá a bá fi bí ìkan nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá ẹ mọ̀ torí pé àwọn kan ó fún yín lówó àbí kọ́ńpìlì kan àbáwọn kan kẹ́ wá máa ba nǹkan lẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin tẹ̀sí bẹ́jọba náà máa tásìrí wọn táwọn kan là ń sọ yìí l'Ógbómọ̀ṣọ́ ẹja tó máa sọ wọ́n àwọn tó bá jọ̀ta lẹ̀ Yorùbá tẹ̀sí ń jẹ́ńjẹ́ lẹ̀ Yorùbá ẹja mọ̀ wọ́n kíní ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù tẹ̀yìn àfáà tíyìn la sọ fún yín táwa àlú tiwa la sọ yìí torí pé ìjọba àwa aráàlú ní kankan tẹ́lẹ̀ sọ pé àwa aráàlú ẹ̀yin lẹ wà ń bẹ̀ báyìí tó àwa nìyà ń jẹ a sì ń bá yín faradà my president ó kọjọ́ mélòó kan tẹ́ celebrate ọdún kan báyìí ṣe a tó wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìyàwó ọdún kejì wà láì mọ̀ fọlọ́ọ̀bá burú ara ni wá àrùn oúnjẹ jẹ ṣùgbọ́n kínní kan ní president àníkú wàláì àníkú arọ́gẹ́dì bàjẹ́ wàláì ẹ̀mí wáyí wàláì àníkú torí pé alúgọ̀dẹ̀ yìí ni àmọ́jọ́ tá a bá yarí nílùú yìí agbára yín ò ní ẹ̀dín ká ẹ̀rí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní nọ́ọ̀tì lórí ọ̀rọ̀ pé nǹkan wọn bá a ṣe bùkẹ́ duwọ́ ní kì í ṣe báwa náà gbọ́ bóyá ebi ọ̀pá wa o àmọ́ ọmọ wa náà ni bàbá wa ni ìlàfi ní sùúrù pé ẹ ṣáàjẹ́ wọn ó ṣe wọ́n láwọn ó ṣe ṣùgbọ́n wèrè la fi ń wo wèrè àwọn tó bá fẹ́ bàjọba gbà àwọn tí Buhari kó bẹ̀ tí ń bàjọba ìjẹ́ ẹgbọ́n wọn yọ wèrè la fi ń wo wèrè èèyàn ya wèrè ẹwọn ni wọ́n mọ̀ lù táwọn ọ̀bá lù bí ọ̀bá ṣe tí wọ́n ọ̀bá lù ṣe yọ gbàgbó rẹ̀ lùlù ni wọ́n lu wèrè mo rí kinní kan tẹ́ ń ṣe wọ́n di àwọn kan ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ bíjọba ọba ṣòfin rẹ̀ bí wọ́n ṣe máa ń dọmọ aláìgbọràn mọ́lẹ̀ nu wọ́n máa ń dídè wọ́n ń dè wọ́n dídè wọ́n máa ń dè wọ́n bíjọba ọba ṣòfin ẹ má dè wọ́n mọ́ ìjọba ẹ bá sọ pé ẹ wà bá wọn mọ oògùn tí wọ́n máa fún wọn dára wọn ò fi rọ̀ bí wọn ọba dé kó tó sá lọ ẹ mẹyọ ọmọ tí ń sọ abẹ́ bíríìjì kiri wọn bá rẹ́ni dè wọ́n mọ́lẹ̀ ńlé wọn sá lọ ṣùgbọ́n kí n wá ṣe ká lò wọ́n lòkulò ẹ wo àwọn ọ̀dọ́ lónìí táyé ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ láwọn ọ̀dọ́ níbi ìjẹkújẹ níbi ìmukúmu táyé wọn ti bàjẹ́ tí wọn ò sì rí ìyàn tó wọn ṣe àwọn ọmọ wa dolóṣó àwọn ọmọ wa di yàwúyàwú ọmọ kankan ọ̀fẹ́ kọ́ṣẹ́ mọ́ olórí sí àwọn ọmọ wa ní ìsinmi ọ̀kadà ọ̀tán investment inú ọ̀kadà láti ìgbà tá a ti gbòmìnira àwa náà tí lè máa ṣe fóònù kọ́pìnì kan ṣe fóònù àgbọ̀n kankan pa rẹ̀ mọ́ wọn ò lè jẹ́ ó ṣiṣẹ́ ẹ mọ̀ pé àwọn kan ni àwọn Nokia Tecno kankan tá à ń wò yìí àwọn kan wọ́n ti ń gbowó rẹ̀ àwọn wọ́n sì fẹ́ kó di àwọn àríjẹ nídìí ìmọ̀dàrú wọ́n fẹ́ kó ń bẹ̀ ẹ múra sí i àwọn ò ní ẹ mọ́ ṣe ṣùgbọ́n ìjọ tí ìyá rẹ̀ bá dé ẹ sọ pé ẹ̀sàyé wa ń jọ náà lọ́hùn. àgbọ̀ ẹ̀wí bá wù jáde ẹ̀ sọ bá lákẹ́tù ẹ̀ tètè rán ni tó. Awólọ́wọ̀ ti lọ o ní ọdún 37 sẹ́yìn 37 years mo kí ẹ̀yin ọmọ wa àti ẹ̀yin àbúrò wa tó ṣe wípé ẹ̀ tí dáyé ń gbà náà àwa náà kéré gan o ẹ̀ tí èé ṣe wọ́n pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mọ̀ wá o nígbà tí bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mọ̀ wá o
primary school ni mo wà àmọ́ mo dúpẹ́ mo ka ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ Bọ́lá Ìgè lèmi náà kà nígbà náà mo gbàwé Bọ́lá Ìgè Ìgè. Bákan náà ẹ má jẹ́ á gbàgbé ní ọjọ́ 25 oṣù karùn-ún a ṣe ètò tá a pè ní pàtàkì ìtàn àwa Yorùbá. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa ó yẹ ká ti dọ́dọ̀ yín ká ti wá fún yín níwèé ìfìwépè epo tó wọ́n lọ ní ọ̀sẹ̀ tó lọ àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àdójúkọ míì ní tá a bá lè ṣe á kàn sí yín àmọ́ tá a bá lè mú wá á sẹ́ǹdẹ̀ lórí WhatsApp ẹ bá wa gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó wù wá ká wá á sẹ́ǹdẹ̀ sí yín pẹ̀lú ògbọ́lọ̀ lẹ́yìn lọ́balọ́ba wa torí pé ntọ́kan gbogbo wa ní ayé sì ti di ayélujára pàtàkì tàwa Yorùbá àfẹ́kítàn wa ó parẹ́ àfẹ́kílẹ̀ wa ó parẹ́. Bákan náà àwa tí a ti bá wa dá sí àdúpẹ́ àwa tí a ti bá wa dá sí ẹ̀já bá wa dá sí mo fẹ́ wo kíní àkáǹtì yẹn náà ni àkáǹtì tá à ń lò yẹn náà ni àwọn náà bá wa dá sí GTB Bank náà là ń wò ní ojú agbágbé wa pàtàkì tàwa Yorùbá. Ìlú Ìbàdàn ni yóò ti wáyé àkọ́kọ́ ọrú ẹ̀ lélẹ̀ ìlú Ìbàdàn ni yóò ti wáyé ní ọ̀lù ńlá tó tóbi nìbàdàn ní Ring Road nìbàdàn Marvin 21 iná ní Marvin 21 láàlò ní Ring Road nìbàdàn ní sátidé tó kẹ́yìn oṣù karùn-ún ẹni gbogbo tá a ní ní ìṣẹ́ ọjọ́ díẹ̀ náà ló kù kò tó gbogbo tó ọbẹ̀ lábẹ́ ọ̀sẹ̀ méjì náà ní gbogbo tó kù báyìí ní May 25 yìí náà ni ẹ bá wa dá sí àkọ́kọ́ ṣe rẹ̀ náà ni àbáṣe máa ṣe ní ọdọọdún pẹ̀lú ògo Ọlọ́run náà àbáṣe máa ṣe ní ọdọọdún náà pẹ̀lú ògo Ọlọ́run. Ìtàn wa ò ní parẹ́ o àwa fúnra wa ò ní parẹ́ ilẹ̀ Yorùbá ò ní parẹ́. Ààrẹ Laji Abbas ni orúkọ tèmi o Ààrẹ Òpìtàn àpapọ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá. Bákan náà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn abẹ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn oníbodè ilẹ̀ Yorùbá oyè látọ̀dọ̀ Akẹ̀yọ lọ́yọ̀ọ́. Ire o. Olúwo ìwò kẹ́ ẹ wí fọ́rọ̀ kan wà. Bàbá wa lọ́wọ́ ọ̀tọ̀wọ̀ kẹ́ ẹ jẹ́ kó lọ́pàá ó tètè gbọ́. Káránṣẹ́ délé asẹ́yìn ká sì sọ fún wa pé tú ọ̀tẹ̀ tí ń bẹ láàrin ọmọ Yorùbá ẹ̀ parí ẹ̀ lásìkò. Ẹ jẹ́ kó níṣẹ́ ó délé ọba Bàdágìrì kẹ́ ẹ wí fún lòròrò kí wọ́n lọ rè wí fún lòwú. Ẹ ṣàlàyé lónìí tọ́lọ́gbà àtọ̀tà kẹ́ ẹ wí pé pàdé wà. Àní kẹ́ ẹ jẹ́ kó tù ọgbọ́ ẹ jẹ́ kó lókùnkù ọgbọ́ kí wọ́n lọ rè wí bá kìrún. Kó níṣẹ́ ó sọ bá dé pàtàkì kí wọ́n rò bá lákòmù. Àní kó níṣẹ́ ó délé onídìkó ìdìkó bẹ́ẹ̀ jẹ́ kẹ́lẹ́ kọ̀lé ìkọ̀lé ó gbọ́ ẹ jẹ́ ká kiri ó sì máa ń ti ń lọ ẹ yàtọ̀ ògògà kẹ́ ẹ wí fọ́lúkà rẹ pẹ̀lú kórímolú tí ó mọ̀. Ẹ̀yin ọba ẹ kọ̀wé sọwọ́ tó lọ́kù ẹ jẹ́ kó ní wèrè ó gbọ́ ẹ má pẹ́ nìkan ló kéré nínú ọba ẹ yàtọ̀ àyànkùnrin káránṣẹ́ gbọ́ba ìlú Ìrèé ká délé ọba tó wà láyé tòrò. Ìṣíwọ́ Ìkòròwò ohun abádìjọwò gẹ́gẹ́ ní tú ẹ̀sọ́ fọ́lùbàrà ẹ̀wí palára ẹ̀wí pásáwó ẹ̀ròyìn bọ́dẹ́mọ ẹ̀wí bá gùrá ẹ̀wí bọ́ba ìlú Ìdànrè. Àní ẹjẹ́ wí fọ́lọ́wù òwú Ìjẹ̀bú ẹ̀sọ́ fọ́lù ní ṣàkópọ̀ ẹ̀rọ́jẹ́ bọ́ba ìlú Òkìtìpupa ògbóni níjẹ̀bújẹ̀ta ọ̀rọ̀ rèé kí gbogbo ọba onípàdé ìmọ̀ràn. Ẹ̀rọ́jẹ́ délé Akílà ẹ̀jẹ̀ bọ́ba Ṣàgámù ògbọ́ ẹ̀rọ́jẹ́ bọ́ba ìlú kọ̀ọ̀kan Odùduwà ló rán mi sẹ́yìn Yorùbá ẹ̀jẹ̀ ká ṣàpérò. Inú Odùduwà ò dùn nípa bọ́rọ̀ Yorùbá tí ń já sí. Wọ́n ní wọ́n rí bàbá wa lójú àlá. Ó fọwọ́ jẹ́rán lálẹ́ dé ọ̀run ni. Ẹ̀yin ọba aláyé ọyá ẹ múra. Tá lọ́mọ rẹ̀ ọmọ sọ̀tẹ̀ láyé sínú rẹ̀ ó dùn. Ẹ̀yin ọba Yorùbá ẹ má wòrán ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mú ti wòrán ọ̀kánkán. Ẹgbà ni káyé Yorùbá ọmọ polúkúrú musu. Ẹ fi pèlè ọ̀rọ̀ fúra báwọn òṣèlú kí wọ́n tó tẹ Yorùbá rì. Ẹ Odùduwà pè wọ́n ẹ parí ìjà fún gbogbo wọn. Gbogbo ọ̀rọ̀ tó kúre wé tí ò kúre kò tẹ́lẹ̀ ẹ wá fún wọn sọ. Ẹ jẹ́ bóòdù àti ṣe nígbà tó wà láyé ẹ wá túnlẹ̀ yìí tó. Ọlọ́lá ti mi ọ̀nà débọ̀ gbogbo wa lá nílẹ̀ yìí. Ọlọ́lá láyé Ọ̀túnkúnlé ọlọ́lá Olú Abọ́dẹrìn ó yá káṣètò tuntun àti pa ìlú Ọ̀yọ́ ẹ mọ́rọ̀ láti bẹ̀rẹ̀. Ṣẹ́gun Ọ̀kẹ́ owó Ṣẹ́gun Ọdẹ́gbàmí gbogbo yín náà lẹ́lẹ́ ti mọ̀ràn tó ní láárí. Ọ̀túnmọ̀ndé Akúndé Adé ẹ darajọ àlàmúmúdà ayẹni ẹ̀dọ́gbọ́n sí ọ̀rọ̀ rèé Ọlábísí Àjàlá kápò mọ́pọ̀ kápèrò pọ̀. Dípò Babalọ́lá ọyá ẹ̀dá sí i. Ọgbọ́n tí kálukú bá gbọ́n ìmọ̀ tí kálukú bá mọ̀ ká lò wọ́n. Adémọ́lá Adégòkè ẹ tètè fura. Ìṣègùn ńlá bíi Báyọ̀ bá ń dọ ọ̀rọ̀ tí gbogbo ẹ wá gba Yorùbá là. Dàpọ̀ Olúkẹ́ Dàpọ̀ Abẹ́nùgbà ẹ̀bá kọ́kọ́rọ́ lápàdá ìdábírí. Kẹ́ ẹ̀ wọ́n náà rí Kúnlé Ọ̀jọ́ra ká gbọ́ tẹnu wọn. Kẹ́ ẹ̀ sì délé Kúnlé Àbáàsì kájọ gbọ́rọ̀ yé wò. Ọ̀rọ̀ lórí bá ti rí yìí Kúnlé kò. Jagunjagun Àlàní Akínrè Adé ẹ jẹ́ ká fi lọ Gàníyù ẹni
Títí Ọlálérè Àkànbí ọ̀yá ẹ̀lanilọ́yẹ̀ díẹ̀. Alàgbàfẹ́mi Ògúnrù bẹ́ẹ̀ náà ní kúrẹ́ kó ẹ̀dá sí ọ̀gágun Mọ́bọ́lájí Johnson lèwo lẹ́yìn wí. Kúnlé Ọlásọpọ̀